ènìyàn ìbá máa yin Olúwa fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí àwa ẹ̀dá. Ọpẹ́ ìyìn àtọlá mú wá fún ọba àwọn ọba, Olúwa àwọn olúwa, ẹ̀mí àwọn wòlíì, ọba tó pa wá mọ́, tó dá wa sí, tó ràn wá lọ́wọ́, tó tún fún wa ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí alààyè ọkàn láti wá sórí àkọ́tún ètò Ohùn Àwọn Kérúbù lónìí. A dúpẹ́ nítorí pé ipá wa kọ́, agbára wa kọ́, ọgbọ́n orí wa kọ́, bí kò ṣe àánú Ọlọ́run ọ̀gá ògo tí ó dájú lórí wa. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo wa níbikíbi tí a ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu mi ní ìrọ̀lẹ́ yìí. Ètò Ohùn Àwọn Kérúbù lórí Facebook gẹ́gẹ́ bí Ọlọ́run tó tún lò wá fún ìṣẹ̀lẹ̀ mọ̀ rẹ̀. Mo kí káàbọ̀ sórí ètò Evangelist Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi, ọmọ Babaládùúrà ní Kọ̀tún bàbá ìjọ lórí rédíò. Ohun ẹni tí ń kígbe ní ìjọ ayé, ẹ̀tún ọ̀nà Olúwa ṣe. Mo kí káàbọ̀ lórúkọ Jésù ìdáǹdè, ìràpadà, ìlanilọ́yẹ̀ àti ìṣíníníyè tí ètò tòní yóò mú wá. Lórúkọ Jésù yóò gbé ayé wa dìde, yóò sì ra ayé wa padà. Ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ péèjì wa lọ sórí péèjì wa, Ohùn Àwọn Kérúbù Concept. Ẹ̀yin tẹ́ fẹ́ darapọ̀ mọ́ ètò yìí, ẹ follow, ẹ comment, ẹ like, ẹ share gbogbo ohun dáradára, ẹ ṣe síbẹ̀. Gbogbo ayé sì jùmọ̀ rí àánú gbà lórúkọ Jésù. Ẹ sì ní àǹfààní láti pè wọlé sórí ètò yìí. Nọ́mbà tẹ́ ń wò yẹn 081-655-37283 ni nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí láti béèrè ọ̀rọ̀ kan tàbí òmíràn lọ́wọ́ bàbá wa tí wọ́n jẹ́ àlejò pàtàkì. Bàbá wa nínú Olúwa, ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ ló ń sálàkàlàkà lọ sílé alábẹ́. Ẹ̀gún àìní ìmọ̀ tó gún wa lẹ́sẹ̀ ló wá jẹ́ ká sá kìjokìjo láti ìlú Abẹ́òkúta làwa sáwá sọ́dọ̀ àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ president fún Christ Royal Evangelistic Ministry Aládùúrà tó wà ní Ọ̀tà ní Ogun State. Bàbá wa nínú Olúwa, olùkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n, olùtanijí nínú ẹ̀mí ni wọ́n, onísọjí ni wọ́n bákan náà. Wọ́n wà lára àwọn tí Ọlọ́run lò fún ìgbé dìde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí. Bàbá wa nínú Olúwa, Reverend Professor Ọlá Joseph tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ, òkìkí Milẹ̀. Bàbá wa ẹ káàbọ̀ sórí ètò. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Thank you so much. Ẹ ṣeun gan ni o. Inú mi dùn púpọ̀ láti ní lórí gẹ́gẹ́ bí Ọlọ́run ni Ọlọ́run ni. Gbogbo ìdílé ńkọ́? Àlàáfíà la wà. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́? Ìjọ Ọlọ́run wà lálàáfíà. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. À ń tẹ̀síwájú nípa ayọ̀. Ẹ bá wa kí àwọn ènìyàn wa nílé. Ògo ni fún Ọlọ́run, ẹni tí ó kà wá yẹ tó sì fi ìfẹ́ rẹ̀ gbà wá. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ àti olùwò, àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá, àti gbogbo ẹgbẹ́ onígbàgbọ́ káàkiri àgbà ńlá ayé wípé a kú dédé àsìkò yìí. Ọlọ́run àlàáfíà kò ní fi wá sí. Àmín àmín. Bàbá wa ká tó bẹ̀rẹ̀ nǹkan ẹ fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀. Ẹ̀mí mímọ́ Ọlọ́run ìgbàlà wa, Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè tòótọ́, gba ọpẹ́ wa. Àmín. Ohun gbogbo a fi lé yín lọ́wọ́, ẹ̀mí mímọ́ ẹ ṣáájú wa. Àmín. Ẹ kẹ́yìn wa. Àmín. A ó yìn yín. Àmín. A ó gbé yín ga. Àmín. Láé àti láéláé. Àmín 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 lórúkọ Jésù. Bàbá wa, kọjọ́ mẹ́ta. Ọjọ́ kan kọ ìlú ẹ̀ wá ṣe wá sọ ní. Bí ìyẹn bá wà pẹ̀lú àwọn àgbà nínú ẹ̀mí báyìí. Kristi ni orí ọ̀fẹ́ la rí gbà. Ọ̀rọ̀ ìpè ló gbé wa dọ́dọ̀ yín. Ògo ni fọ́lọ́run. Ìpè Ọlọ́run pè mí, Ọlọ́run pè mí, Ọlọ́run pè mí. Bàbá wa, kí ni ìpè túmọ̀ sí gan-an nínú ẹ̀mí? Àkọ́kọ́, ìbú ọ̀nà méjì la máa dọ́gbọ́n gbà wò lórí ìjókòó wa ẹ̀. Àkọ́kọ́ wo ìpè gẹ́gẹ́ bí àkórí ìjókòó wa yìí. Àkọ́kọ́ wo ìpè, then àṣẹwà wo ìpè Ọlọ́run. Ìpè túmọ̀ sí ohun igbe tó fa ọkàn ẹni mọ́ nǹkan kan. Ohun igbe létí ẹni tó fa ọkàn wa mọ́ nǹkan kan pàtàkì. Nǹkan tí ìpè túmọ̀ sí ni. Tó túmọ̀ sí ni ohun igbe tó fa ọkàn wa mọ́ nǹkan pàtàkì kan. Nǹkan tó túmọ̀ sí ni. So nígbà tá a bá ti wá ní òye yẹn wípé ohun igbe ni, so definitely bàbá lè pe ọmọ ẹ̀ ní orúkọ. Fún àpẹẹrẹ, ọgbọ́n lè sọ pé Michael, Joseph. So ohun yẹn ó máa fa ọkàn ọmọ yẹn sí nǹkan kan láti pàṣẹ ohun yẹn á pé sá má. So ohun ìpè ni ohun ìró ni tó fa ọkàn wa sí nǹkan kan pàtàkì tó ní ṣe pẹ̀lú àwa àti
ohun tó ń pè wá yẹn. Tọ́dà bá wò tá a tẹ̀síwájú pé ókè o kí là ń pè ní ìpè Ọlọ́run pé mo ní ìpè Ọlọ́run pè mí jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn pé Ọlọ́run pè torí òun ló ti kúnnú ayé rẹpẹtẹ báyìí òun dẹ̀ lárí tó dẹ̀ dàbí ẹni pé ó mú kùdìẹ̀kudiẹ wá nínú ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ a lè sọ pé ìrìn àjò ìgbàgbọ́ àbí Kristẹni bet ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ the ministerial journey because Christian community as a whole kò sí nǹkan kan tó ṣe wá we are doing well and we are doing good. Lára sọ pé Ọlọ́run pè mí definitely ó láti jẹ́ pé ìtumọ̀ nǹkan tẹ́ni yẹn ń sọ ni wípé ìró kan ti wà láti ọ̀run wá tó fa ọkàn ẹni yẹn sí iṣẹ́ pàtàkì nínú ayé yìí fún àwọn ènìyàn àti fún ọ̀run. Ìyẹn lẹ́yìn yẹn lè sọ wípé Ọlọ́run pè mí. Ìyẹn ló lè sọ pé Ọlọ́run pè mí àbí mo ní ìpè. Ìró kan tó tẹ ọ̀dọ̀ Ọlọ́run wá fún láti rán èèyàn tó ní ṣe láàrin èèyàn àti Ọlọ́run sí ènìyàn. Bàbá wa tàbí wá ń sọ̀rọ̀ nípa ìpè tá à ń sọ̀rọ̀ wíkẹ́ pàtì ǹjẹ́ ìpè ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí? No, not at all. Ìpè oníṣe pẹ̀lú ọjọ́ orí o. Ẹ̀rẹ́ tá a bá wọnú Bíbélì the very best example tá a máa ń rí òun ni Samuel àti Eli. A rí i pé nínú ìwé Samuel kìíní yẹn a bẹ̀rẹ̀ láti orí kẹta orí kẹrin orí karùn-ún a rí bí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ Samuel ṣe bẹ̀rẹ̀ lápá abẹ yẹn so ìrìn àjò yẹn ò ní ṣe pẹ̀lú ọjọ́ orí òní ẹnikẹ́ni ni Ọlọ́run ló lè kọ sí ló lè pè fún iṣẹ́ rẹ̀ nínú ayé kò dẹ̀ ní ṣe pẹ̀lú bóyá a bí mi ní ibi ilé ìgbàgbọ́ ó lè pe ẹnikẹ́ni ó lè pe ẹnikẹ́ni láti lè ṣe iṣẹ́ yẹn ṣe understand ó lè pe ẹnikẹ́ni láti lè kò ní ṣe pẹ̀lú ọjọ́ rẹ̀. ẹgbẹ́ ọmọdé ṣì ní ẹgbà Ọlọ́run ẹgbẹ́ bá náà ṣe pé go and sit down kí ni wọ́n mọ̀ tó ń pè ní pé òun ló jẹ́ ká mú ìbéèrè yẹn wá. As long as tí Ọlọ́run bá ti fi ẹ̀mí ẹ̀ sínú ẹ̀ because tí Ọlọ́run bá lè pe kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò tẹ̀ ń ṣe èèyàn rárá. tọ́lọ́run bá lè pe kẹ́tẹ́kẹ́tẹ́. Ọlọ́run pè ní ìpè ní ẹni tó ní kẹ́tẹ́kẹ́tẹ́ Bíbélì jẹ́ kó yé wa yí pé wòlíì ni ṣùgbọ́n Ọlọ́run ò kọ sí bẹ́ẹ̀ Ọlọ́run dẹ̀ pe kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò tẹ̀ ń ṣe èèyàn rárá and definitely bọ́lọ́run ṣe pé yẹn ó ṣiṣẹ́ tí Ọlọ́run fẹ́ ní àkókò yẹn fún ọ̀run àti fún ènìyàn so ìbú tí iṣẹ́ ìpè tó wà nìyẹn wípé bóyá mo ní ìpè àbí Ọlọ́run pè mí 2 dimension ni iṣẹ́ tá a rán fún ènìyàn àti sí ọ̀run. Kò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí. Kò ní kankan ṣe pẹ̀lú ọjọ́ orí. Ọlọ́run lè lu ẹnikẹ́ni fún iṣẹ́ ńlá rẹ̀. Báwo ni èèyàn yóò ṣe mọ̀ wípé Ọlọ́run òun ní ìpè àbí Ọlọ́run pè òun? Bàbá mo fẹ́ kẹ́ mú wa wọnú ìrìnàjò dáadáa o. Ṣe rí nínú ẹ̀kọ́ Bíbélì ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo tí a ti ń kọ́ àwọn èèyàn wa ìyẹn ní ìmọ̀ ẹ̀kọ́ Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀ tí olóyìnbó ń pè ní theology. Ẹ̀kọ́ kan wà ń bẹ̀ a máa ń pè ní hermeneutics. Ìyẹn ni wípé títúmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Báwo ni a ṣe lè mọ̀ tí a bá ní ìpè? Àwọn tá a bá wò ní ayé òde òní evangelist ẹ̀yin bá lè agree pẹ̀lú mi wípé most of àwọn èèyàn tí wọ́n ń sọ wípé àwọn ní ìpè side ibi ẹyọ kan ni wọ́n ti ń rí. Kí dẹ̀ ni side yẹn òun ni side ibi ẹ̀bùn nìkan. Ibi ẹ̀bùn àti ìfi iṣẹ́ dára tó lóyìnbó ń pè ní skills. Ibi ẹ̀bùn in the sense that talent àti ibi ìfi iṣẹ́ dára skills ibi apá ibi tó ti ń rí nìyẹn. Tó ti ń rí ìpè nìyẹn. Bẹ́ẹ̀ni but kò ó ju bẹ́ẹ̀ yẹn lọ. Ó ju bẹ́ẹ̀ yẹn lọ. Now máa fún wa ní point mẹ́rin. Tó bá ju mẹ́rin gan lọ ó wà very good. Tó jẹ́ wípé a lè fi mọ̀
wípé mo ní ìpè number one èèyàn yẹn fúnra rẹ̀ á ti máa rí ìrírí yẹn láti ọ̀run wá sí ara ẹ̀ bóyá ó ń rí nínú àlá ni o àbí ó ṣáà máa ń rí wípé nǹkan kan ó máa ń bá òun sọ̀rọ̀ tí kìí ṣe ti ohun èèyàn á ti máa ní ìrírí yẹn. gbogbo eléyìí yàtọ̀ gédégbé. bẹ́ẹ̀ ni yes then ọ̀nà kejì téèyàn máa fi mọ̀ yí pé òun ní ìpè òun ní pé ó máa ní nǹkan kan pàtàkì tó jẹ́ wípé ó kórìíra tó sì fẹ́ àtúnṣe lórí ẹ̀. a máa wò pé kíní yìí so and that call ìpè yẹn bó ṣe wà nínú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ náà ló wà nínú àwọn iṣẹ́ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ nínú kádàrá. a ti máa ní máìdí yẹn wípé kíní yìí mi ò láìkẹ́ bóyá èèyàn tí ò fẹ́ èèyàn jẹ ni so definitely a ti mọ̀ yín pé ìpè tó bá máa níyẹn ìpè tó tako èèyàn jẹ ni tó tako èèyàn jẹ ni so èèyàn tó dẹ̀ jẹ́ pé ó kórìíra ìṣẹ́ àti kéèyàn máa jìyà lẹ́gbẹ̀ẹ́ àbí kéèyàn máa jẹun kéèyàn máa rí ṣe a lè mọ̀ pé by the time tó bá máa wọnú ìpè yẹn ó máa fẹ́ wà philanthropic nínú nǹkan tó bá máa ṣe ṣe understand so tó bá lè yẹ èèyàn tó fínjú tó ṣe ó máa kórìíra ìdọ̀tí bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ èèyàn tó jẹ́ olóòótọ́ irú wọn tó bá wọnú ìpè kò ní máa sọ pé òun fẹ́ máa scam alẹ̀ mí fẹ́ gba owó fẹ́ fi gba nǹkan lọ ó máa ní nǹkan kan tó kórìíra so nǹkan tó kórìíra yẹn òun gangan lọ́lọ́run máa fẹ́ capitalize lórí fún ìpè ẹ̀ from Genesis to Revelation bó ṣe rí nìyẹn theologically tá bá wo Joseph ó kórìíra irọ́ láti ilẹ̀ so a rí i pé ìgbà tó máa wọ́n yàn ṣe olórí gbogbo oúnjẹ tó kó síbẹ̀ kó tọ́jú oúnjẹ yẹn àwọn dẹ̀ ṣe fún 14 years ọdún méje àkọ́kọ́ èèyàn ọdún méje àkọ́kọ́ tó tẹ̀lé ọ̀pọ̀ then àwo Moses ìyẹn wò wípé ìyẹn Mósè ó wò pé ọmọkùnrin ọmọ ìlú kan náà nìyí irú ìyàn jẹ́ olélè so ó lu ẹni yẹn ó lù pa Ọlọ́run á wò pé eléyìí ó ní tendency leadership màá pè ẹ́ bíbélì yẹn wá sọ fún wa wípé ìgbà tó ń wò attention tọ́lọ́run fún yẹn ó fi iná ṣe attention yẹn fún pé ó dá òun náà wá wò pé èmi á wo ìran ńlá yìí ṣe understand so ó máa ní nǹkan tí èèyàn tí ó kórìíra then 3 ó máa ní nǹkan tí èèyàn like tó fẹ́ràn láti máa ṣe tó máa jẹ́ kí ìpè yẹn kó mú pé kíní yìí o so ó lè jẹ́ pé bóyá orin ló ká mọ́ lára ó lè jẹ́ pé ká máa lẹ̀mí àbí ká máa wàásù àbí ká máa ṣe irú nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. ìpè ní ọlọ́mọ pé ìpè ní ṣe understand then number 4 tí èèyàn máa fi mọ̀ pé òun ní ìpè ó ní pé tó bá ní confirmation láti ọ̀dọ̀ àwọn èèyàn náà látẹnu àwọn èèyàn àwọn náà ń pè ẹ́ bẹ́ẹ̀ ni nítorí pé tí èèyàn bá ní ìpè definitely àwọn èèyàn gbúdọ̀ lè jẹ́rìí sí ìpè yẹn wọ́n gbúdọ̀ lè jẹ́rìí sí yes so ìyẹn la máa ń pè ní man's testification to call àwọn èèyàn gbúdọ̀ lè jẹ́rìí sí yálà látẹnu àwọn alóore látẹnu àwọn alàgbà látẹnu àwọn àgbààgbà àbí látẹnu àwọn òbí mi ti máa ń mọ̀ fún àpẹẹrẹ ń sìn irú èmi ń sìn wọ́n ti mọ̀ pé mo ní ìpè. ọ̀dọ́ ibi tí mo lè fẹ́ lọ ní ẹ̀gbọ́n náà nìyẹn pé báwo lẹ́yìn ṣe mọ̀ pé yìí ní ìpè àbí ẹni pé wà ní ẹ̀mí pẹ̀lú mi ìbéèrè tí mo béèrè pé báwo lẹ́yìn ṣe padà mọ̀ pé yìí ní ìpè. ẹ ti ní ká lọ dídú ògo ní bọ́lá lókè ọ̀run wọ́n ti mọ̀ láti ìgbà tí mo pọ́ ọmọ ọdún 3 according to nǹkan tí wọ́n sọ fún mi ṣùgbọ́n wọn ò fẹ́ sọ fún mi nítorí pé wọ́n fẹ́ kí n ṣiṣẹ́ medical doctor wọ́n fẹ́ kí n ṣiṣẹ́ dókítà òyìnbó kí n máa gán bẹ́rẹ́ so bet ìgbà tó dé koríta kan tó ṣàrí pé àti kékeré ó ń lùlù ìlú sámbà yẹn láti fi bẹ̀rẹ̀ a máa kó bọ́tán pápọ́lùpálù tó máa fi sọ̀rọ̀ pákà òkété dùn gbé pọ̀lá so a ṣe alu àwọn àkúbà ìlú ìsọjí àmọ́ ìgbà yẹn tó kọ́ wa ń ṣẹ̀kẹ̀rẹ̀ a máa tọ̀nà orí ìṣẹ̀kẹ̀rẹ̀ a máa fi ẹ̀ṣẹ́ lù báyìí nígbà yẹn you understand so wọ́n á wò wípé ọmọ yìí àti bí age 7 ni mo ti ń ṣe Bible quiz competition so títí tá a fi ṣe àwa ń wáṣẹ́ àṣìṣẹ́ ní insurance kò dúró
a ní ká study medical laboratory scientist kò lọ. Ibi tí mo ti wá ń ṣiṣẹ́ muslim person mi ò lè gbàgbé Mr. Hamid Alawa ló wá sọ wípé kí n padà lọlé muslim lẹ́ni yẹn wípé kí n lọ béèrè dáadáa lọ́wọ́ àwọn parents mi wípé nǹkan tí à ń ṣe ń bẹ̀ kí n máa bá wọn ṣe bó ṣe pùtẹ̀ lọ́dún yẹn nìyẹn. Nǹkan tẹ́ ẹ̀ ń ṣe nílé yín kí n lọ máa bá wọn ṣe kí n lọ máa bá wọn sìn. Mo wá padà délé mo lọ bá màmá àwọn ní àtọdún mẹ́ta náà ti sọ wípé o máa jẹ́ wòlíì ṣùgbọ́n àwọn ò fẹ́ sọ àwọn fẹ́ kó kàwé ẹ̀ẹ́dẹ̀ ti sọ so ó máa irú yẹn ó máa ní nǹkan tí yẹn like láti máa fẹ́ máa ṣe so ìbú ọ̀nà kẹrin yẹn nìyẹn. Ó máa ní nǹkan tí yẹn tó fẹ́ nínú láti máa ṣe yàtọ̀ sí ètò kórìíra. Ẹ̀yin tẹ́ ń wò wá nílé ètò ohùn àwọn kérúbù lórí Facebook ló ń lọ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí a ti máa ń tọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ láti lọ kẹ́kọ̀ọ́ ìpè ní kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò lọ́wọ́. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pè wọlé tẹ́ bá ń wò wá 081-655-37283 081-655-37283 nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní láti pèsè. Tẹ́ bá ti pè wọlé báyìí a máa gbé ìpè yín lọ́wọ́ báyìí tẹ́ bá ti pè wọlé. Ìpè ní kókó ọ̀rọ̀ tí a ń gbé yẹ̀wò. Bàbá wa ní Reverend Professor Ọlá Joseph Òkìkímilẹ̀ àwọn ni Ọlọ́run lò láti ṣí wa létí. Ṣé wọ́n ní pè? Báwo ló ṣe mọ̀ pé ó ní pè? Àkókò ní fún wa láti jọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn tí Ọlọ́run fún ní ìmọ̀ tọ́lọ́run dẹ̀ fún ní òye láti lè mọ bí ìpè wa yóò ṣe máa ṣe kí ni yóò ti máa tẹ̀síwájú. Sẹ́pà tó náà tẹ́kọ̀ bàbá wa. Ògo ni fọ́lọ́run lókè. Bàbá wa mẹ́nubà kankan lẹ́ẹ̀kan. Ẹ ṣáàwò sá. Bàbá wa síbẹ̀ ìpè ẹ̀bùn àti ìfàmìlóyàn. Ìpè ẹ̀bùn àti ìfàmìlóyàn. Àjọṣepọ̀ wo ló wà láàrin wọn? Àjọṣepọ̀ ẹyọ kan péré ni. Àwọn méjèèjì jọ ń ṣiṣẹ́ nínú iṣẹ́ ìránṣẹ́. They work together in the ministry. So wọ́n jọ wà nínú iṣẹ́ ìránṣẹ́. Wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀. Àjọṣepọ̀ ẹyọ kan tó wà láàrin wọn ni. Àwọn mẹ́ta jọ wà nínú iṣẹ́ ìránṣẹ́. Wọ́n jọ wà nínú iṣẹ́ ìránṣẹ́. Ṣé wá ṣeéṣe kíyàn lẹ́bùn kó má ní pè? Ó ṣeéṣe. Ìgbà míì èèyàn lè ní ẹ̀bùn. Ó ṣeéṣe. Kó má sí ìpè. Ó ṣeéṣe dáadáa. Ìyẹn dẹ̀ ló pọ̀ jù. Ó yẹ ìṣìkáwò. Ìyẹn ló pọ̀ jù láyé òde òní. Because tá bá wò á rí i pé ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ gbé dání tó pè ní ìpè. And that is why tó fi jẹ́ pé most of the ministers of God tó ń spring up ń sìn ẹ jẹ́ á lọ wò dáadáa. Thank God yìí pé ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ètò ohùn àwọn kérúbù ni. Àdúró sórí ààyè àti ìlànà wa ẹ̀ uniform wa náà rè. Tá bá wo gbogbo àwọn tí wọ́n ń dìde ní abẹ́ àsíá bá a ṣe múra yìí a rí i pé àwọn tó jẹ́ pé wọ́n kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ni. Wọ́n lè fáyà wọ́n lè sọ̀rọ̀ ẹ̀mí wọ́n lè lẹ̀mí wọ́n lè ṣe gbogbo ẹ̀bùn lọ́pọ̀lọpọ̀ gbé dání tó pè ní ìpè. Ṣùgbọ́n torí one thing or the other tó máa ń ṣẹlẹ̀ nínú àwọn ìjọ káàkiri bóyá ìyàwó alàgbà bú mi wọ́n ń sọ̀rọ̀ sí mi láti bẹ̀ lọ òun náà wò wípé kí ni kóun ṣe jẹ́ kóun náà dá ṣọ́ọ̀ṣì tòun lẹ̀. So ẹ̀bùn yẹn ló máa gbé dání. Whereas ìpè yẹn ò sí ń bẹ̀. Ìpè yẹn ò sí ń bẹ̀. So ó ṣeé ṣe kí èèyàn ní ẹ̀bùn kó má ní ìpè. Ó ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹ̀bùn nǹkan ẹyọ kan tó yẹ kó máa wá mọ nínú iṣẹ́ ìránṣẹ́ òun ni ìfòróró yẹn. Ìdí nìyẹn tí gbogbo ẹ̀ ṣe ń ṣiṣẹ́ because tí anointing bá ti kúrò nínú ẹ̀bùn àti ìpèsà kò sí nǹkan kan mọ́ sà skill lásán ni. Tí anointing bá ti kúrò nínú ẹ̀bùn àti ìpè skill kò sí nǹkan kan mọ́ skill lásán ni. Ìfi ọgbọ́n dára ni ìfi ọgbọ́n orí dára ni skill ni. That's the difference between àwọn tó ń play ball àti àwa tí à ń ṣiṣẹ́ ìránṣẹ́. So tá bá wo àwọn tó ń play ball yẹn ẹ rí pé with age wọ́n máa ń fade away. Okay nsìn ta ló fẹ́ ra Okocha ta ló fẹ́ ra Ṣẹ́gun Ọdẹ́gbàmí. Ṣùgbọ́n títí di ọjọ́ ogbó ní iṣẹ́ ìránṣẹ́ ló máa ń dúró lára àwọn tá a bá pè yálà gẹ́gẹ́ bí wòlíì àbí gẹ́gẹ́ bí apostoli àbí gẹ́gẹ́ bí ajínrere àbí gẹ́gẹ́ bí olùkọ́ àbí gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn.
ṣé nǹkan tí mo ń sọ yé wà pẹ̀lú dáadáa. so ibi tí ìfòróróyàn tó ti wáyé nínú ìpè àti ẹ̀bùn nìyẹn ṣùgbọ́n tó bá yẹ pé ẹ̀bùn nìkan a rí pé display of skills yẹn òun gan ló pọ̀ jù tá bá wo social media wa tá wo gbogbo TikTok lọ́tún lọ́sì a rí pé display of that ẹ̀bùn display of gift òun ló pọ̀ oníkàlùkù ṣàfẹ́ ṣe kárí pé èmi náà lẹ́bùn kọ́mọ̀ pé mi náà wà ń bẹ́ẹ̀. torí mi ò rí reason tá máa fi sọ yí pé dandan ẹlẹ́mìí wà lórí òkè ká ṣáà máa tò wọ́n jọ ká máa snap wọn ká máa fèdè fọ̀ ká máa rí wọn. ìpè tòótọ́ ó máa dúró ẹ̀ sí ààyè ọ̀wọ̀ àti àpọ́nlé ni. so bí ó bá ṣe dúró sí ibi ààyè ọ̀wọ̀ àti àpọ́nlé yẹn bẹ́ẹ̀ náà ni ìfòróróyàn yẹn ló ṣe máa pọ̀ sí. ó bá ṣe wá ń pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ẹ̀bùn yẹn ló ṣe máa ga sí. fún àpẹẹrẹ a ní àwọn bàbá mi ò kàn mọ̀ bóyá àyè gbà wá láti dárúkọ ń bí ni a ní àwọn bàbá àyè gbà yín láti dárúkọ àyè gbà yín dáadáa láti dárúkọ. ok fún àpẹẹrẹ ẹ wo àwọn bàbá ní Ìkìrun àwọn bàbá Ládùúrà Adédìjì nítorí pé bàbá ní ìpè bẹ́ẹ̀ ẹ̀bùn pé ká ríran ká lẹ̀mí kò sí ṣùgbọ́n torí ìpè tó wà lórí àṣẹ kádàrá yẹn a rí i pé kò sí tí bàbá wa sọ wípé kéèyàn lọ dúró síta ń bẹ̀ yẹn wípé kó kọjú sí ọ̀run kó béèrè nǹkan tó bá fẹ́ á rí àwọn bàbá wa ayé jọ̀hún ni wọ́n so kì í ṣe wípé bóyá ẹ̀bùn ni wọ́n gbé dání ìpè ó yàtọ̀ ẹ̀bùn ó yàtọ̀ ìfàmì òróróyàn ó yàtọ̀ ìpè yàtọ̀ ẹ̀bùn yàtọ̀ ìfàmì òróróyàn ó yàtọ̀. ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lágbára dáadáa ni Ọlọ́run alààyè á túbọ̀ ràn wá lọ́wọ́. ìpè fún iṣẹ́ ìránṣẹ́ àti ìpè fún ìjọ. okay ẹ jẹ́ ká lọ sápá bẹ̀yẹn kájọ wò. very good. ìpè fún iṣẹ́ ìránṣẹ́ àti ìpè láti dá ìjọ sílẹ̀. yes. ṣé kankan náà là ń méjèèjì. ìkankan náà kọ́. there is what is called ministry gift. ẹ̀wọ̀n ìgbà tí Kristi ń lọ ó fún ìjọ rẹ̀ ní ẹ̀bùn so ẹ̀bùn 5 pàtàkì ló lò ẹ̀ fún ìjọ so àwọn ẹ̀bùn 5 yẹn òun ó ṣe àgbékalẹ̀ òun ní ọ̀pọ̀lọpọ̀ a máa ń tẹnu mọ́ jù nínú ẹ̀kọ́ Bíbélì táwọn máa ń pè ní 5-fold ministry so kí ni ẹ̀bùn tó fún ìjọ ó fún ìjọ ní iṣẹ́ ìránṣẹ́ àpọ́stélì ó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì ó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ ajínrere ó fún wa ní iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn àti olùkọ́ni so láti dá ìjọ sílẹ̀ àti iṣẹ́ ìránṣẹ́ láti lákàkọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ wọn ń ṣe ìkọ̀ọ̀kan náà kì í ṣe gbogbo èèyàn tá a fún ní ìpè náà la fún ní orí ọ̀fẹ́ láti dá ìjọ sílẹ̀. kì í ṣe gbogbo èèyàn tá a fún ní ìpè la fún ní orí ọ̀fẹ́ láti dá ìjọ sílẹ̀. ok fún àpẹẹrẹ ń sìn àwọn tó máa lọ ń gbàdúrà fún àwọn èèyàn tó wà nínú túbú prison ministry it's not a must they must have church. outreach ni. ṣe mọ̀ ṣe rí òyìnbó wọ́n pé gan nínú àwọn àgbékalẹ̀ wọn. But ní ìhà tí wọ́n ń bíbá gbogbo nǹkan la máa abuse. There is difference between church, ministry, outreach and fellowship. Gbogbo nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn lóòótọ́ a kó gbogbo ẹ̀ sábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ṣọ́ọ̀ṣì kó lè yé everybody. Outreach wà ìkéde alukoro jákèjádò. Ministry wà iṣẹ́ ìránṣẹ́ pàtàkì then church wà ààyè ibi ìjọsìn pẹ̀lú àwọn ènìyàn fellowship wà ìkó ara ẹni jọ ìpéjọpọ̀ ara wa ní ìdákọ́ńkọ́ ṣùgbọ́n láti gbàdúrà sí Ọlọ́run. Ṣé understand? Now so àwọn èèyàn tí a bá fún ní orí ọ̀fẹ́ wípé wọ́n jẹ́ ẹni ìpè kì í ṣe gbogbo wọn náà ni wọ́n gbọ́dọ̀ jẹ́ ni wọ́n máa ń jẹ́ ẹni tó lè dá ìjọ sílẹ̀. Nítorí pé àwọn ìpè kan wà tó jẹ́ pé kò require yìí pé ká dá ìjọ sílẹ̀ kò require
so ok n sìn fún àpẹẹrẹ èèyàn tí Ọlọ́run pè é pé kó máa tọ́jú àwọn ọmọ aláìní tó bá ní dandan òun fẹ́ dórí olùdásílẹ̀ kó máa pòun ní olùdásílẹ̀ kó máa gbé ọ̀pá bíṣọ̀bù tẹ̀lé òun kó máa ṣe gbogbo ẹ̀ mọ̀ yín pé ó ti kúrò nínú ìpètàpè abálájọ nígbà tá a dénú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì yẹn nígbà tá a dé chapter 6 yẹn ìkùnsínú wà pẹ̀lú àwọn obìnrin Hélénì àti àwọn Júù wọ́n wá lọ kùn bá àwọn àpọ́stélì Pétérù dìde ó ní kò ní tọ̀nà fún wa o ká fi iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ká fi sílẹ̀ ká wá máa ṣe ìránṣẹ́ tábìlì so àwọn iṣẹ́ ìránṣẹ́ kan wà tó jẹ́ wípé kò require wípé ká dá ìjọ sílẹ̀ rárá so wọ́n dọ́gba ọ̀tọ̀ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ ni kìdẹ́ ṣe gbogbo èèyàn náà ni a fún lórí ọ̀fẹ́ wípé kò lè dá ìjọ sílẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé wọ́n kàn gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ìránṣẹ́ wọn yẹn ní àyè ara wọn fún àpẹẹrẹ ẹ̀jẹ̀ ń tún padà bí irú ẹ̀yin báyìí nítorí pé ìpè ajínrere la pè yín a gbọ́dọ̀ máa lọ ìletò sí ìletò ìlú sí ìlú orílẹ̀-èdè sí orílẹ̀-èdè so nǹkan yẹn gangan òun ni à ń sọ ń bí báyìí so ìjọ tó bá ti wá di pé òkè o adájọ́ sílẹ̀ pẹ̀lú concept wa bóyá àti gbọ́ ohun míì nìyẹn ṣùgbọ́n for now bó ṣe rí nìyẹn so outreach ni though ministries náà làwọn méjèèjì ṣùgbọ́n ìkan wà tó jẹ́ pé ó require pé kó dúró sójú kan bẹ̀ ká dájọ́ ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n ìkejì wà tó jẹ́ pé kò require so kì í ṣe gbogbo èèyàn dẹ̀ la fún ní orí ọ̀fẹ́ rẹ̀ and that is what is even killing us now torí pé ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó wà lábẹ́ ìpè ẹlòmíì kán wá máa lo ẹ̀bùn yẹn láti lè jẹ́ kí ìfòróróyàn kó máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ti sọ wípé dandan àwọn náà ti dá dúró wọ́n ti dá dúró tá a bá dẹ̀ wo kéèkì tá a bá bake nínú oven tí gáàsì bá tán díẹ̀ tá a bá gbé jáde tàbí ní ká jẹ àárí pé kò ní jiná dénú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ wípé bóyá Ọlọ́run pe àwọn ń ṣe gbá àwọn ìjà bí ọ̀pọ̀lọpọ̀ wọn bó ṣe rí nìyẹn ṣé nǹkan tí mo sọ yé so and that's why we are having mushroom churches around us so àwọn èèyàn tó yẹ kí wọ́n ìwà lábẹ́ ẹ̀kọ́ àwọn náà ti di primate in charge in fact ìjọ kan mo béèrè lọ́wọ́ èèyàn ẹ má bínú pé mo ń dá ẹgbẹ́ ẹ̀jọ̀ ẹ láǹfààní mo béèrè lọ́wọ́ èèyàn kan mo ní can you just tell me what is the meaning of primate ẹni owó òkè ń wọlé sorry to say this meanwhile òun gangan ló ń lo title yẹn mo ní why are you bearing what you don't even understand òun jẹ́ nǹkan tí kò yẹ so we have primates and founders tó pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀ and primates and founders ní ẹ̀kọ́ gangan ẹ̀yà tó bá máa pè ní primate ó ní kò ní tó rárá pé ó ní kéré jù ó gbúdọ̀ ní church tó 30 and then ó ti gbúdọ̀ build àwọn èèyàn lójíṣẹ́ Ọlọ́run tán tó 50 kéèyàn tó lè sọ wípé òun gba oyè primate but nowadays ẹlòmíì gan nínú ṣọ́ọ̀bù gan private and founder Ọlọ́run ní fi wá sílẹ̀ a kò gbàgbọ́ wípé Ọlọ́run á bá wa fọ̀ mọ́ á dẹ̀ bá wa tuntun lágbára Olúwa. ọ̀rọ̀ yìí ó lágbára hallelujah hallelujah ẹ̀yin èèyàn tẹ́ ń wà nínú ètò àwọn kérúbù lórí Facebook ló ń lọ lọ́wọ́lọ́wọ́ à ń kẹ́kọ̀ọ́ lórí ìpè pẹ̀lú bàbá wa nínú Olúwa tí wọ́n jẹ́ president fún agbo mímọ́ Christ Royal Evangelistic Ministry aládùúrà tó wà ní Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn bàbá wa Reverend Professor Ọlá Joseph Òkìkímilẹ̀ Odù ni wọ́n kì í ṣe àìmọ̀ fólókò ìjọ Kérúbù àti Séráfù ní gbogbo àgbáyé wọ́n sì wà lára àwọn ikọ̀ tí Ọlọ́run ló fi gbèdíde ọ̀pọ̀ ènìyàn ní àkókò yìí 08165537283 ní nọ́mbà tẹ̀ ní àǹfààní láti pèsè tẹ́ bá ní ohun kan tàbí òmíràn tẹ́ fẹ́ béèrè àbẹ́yìn náà fẹ́ dá ti ṣètò yìí àbẹ́yìn náà fẹ́ béèrè àbí inú gbogbo tá à ń sọ ẹ̀yin náà ní contributions àbẹ́yìn náà fẹ́ dá sí ẹ ní àǹfààní láti pèsè nọ́mbà yẹn a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ní àǹfààní láti pè wọlé nọ́mbà tẹ́ ń wò yẹn lẹ ní àǹfààní
láti pèsè lórí ètò àwọn kérúbù tó ní. Ẹ ṣé púpọ̀ pé wà pẹ̀lú wa bàbá wa. Kí ni àwọn nǹkan àmúyẹ tí ìpè tòótọ́ gbọ́dọ̀ ní? Mo ní ìpè yìí dájú. Kí ni àwọn nǹkan tó gbọ́dọ̀ ní bàbá wa? Ó gbọ́dọ̀ ní àtìlẹ́yìn ẹ̀mí mímọ́. Backing of the Holy Spirit. Àtìlẹ́yìn ẹ̀mí mímọ́ ó gbọ́dọ̀ ní. Then ó gbọ́dọ̀ wà lórí ìpìlẹ̀ òtítọ́. Ó gbọ́dọ̀ wà lórí ìpìlẹ̀ òtítọ́. Then àmúyẹ ìkẹta ń bẹ ó ní pé ó gbọ́dọ̀ wà lórí ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ènìyàn. Ìfẹ́ Ọlọ́run àti ìfẹ́ ènìyàn. Then àmúyẹ ìkẹrin tí ìpè tòótọ́ tó gbọ́dọ̀ ní ó ní pé ìpè yẹn gangan fúnra rẹ̀ ó gbọ́dọ̀ dá ara ẹ̀ lójú. Ìpè yẹn gbọ́dọ̀ dá ara ẹ̀ lójú. Ìdájú gbọ́dọ̀ wà. Bẹ́ẹ̀ni. And that is why tó jẹ́ pé a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọn kì í fẹ́ tètè jẹ́ ìpè. Àwọn kan wà bẹ́ẹ̀. Mo náwọn àgbààgbà bẹ́ẹ̀ lọ́wọ́ tó jẹ́ pé wọ́n wò pé wọ́n ti gbọ́ confirmation lẹ́nu àwọn àgbààgbà wòlíì. Àwọn náà ti rí ní ìran, wọ́n ti la ní àlá. But wọ́n ì máa ń bá ẹ̀mí yẹn jagun yín pé ìrọsẹ́. Tá a bá dẹ̀ wo gbogbo láti Genesis títí dé ìwé ìfihàn, ìpè fúnra ẹ̀ ó gbọ́dọ̀ ní àmì ìdánilójú ara ẹ̀. Tá a bá wo gbogbo àwọn bàbá tó ṣẹ̀dá wa yálà nínú ẹgbẹ́ kérúbù sẹ́ráfù yìí àbí nínú ẹgbẹ́ celestial àbí nínú ẹgbẹ́ CAC àbí nínú ẹgbẹ́ ìjọ aládùúrà ìjọ ìyẹn olúwa aládùúrà ti bàbá Òṣìtẹ̀lù. Àrí pé gbogbo àwọn bàbá yẹn ni wọ́n ní nǹkan àmúyẹ ìdánilójú ìpè wọn. Ṣé nǹkan tí mo ń sọ yé wa lápá bẹ́ẹ̀ yẹn? Yékéyéké. So àmúyẹ yẹn ìpè fúnra ẹ̀ máa ń dára ẹ̀ lójú. Wípé òkè àmì yìí ni mo rí. Wípé Ọlọ́run fi pè mí. Fún àpẹẹrẹ ńsìn Jẹ́fítà kó tó jẹ́ ìpè. Ó dán Ọlọ́run wò dáadáa. Ó mú òwú sórí òkúta. Ó ní Olúwa tó bá jẹ́ lóòótọ́ ló pè mí, ẹ jẹ́ kí ìrísẹ̀ kó sẹ̀ sórí òwú yẹn kó má kan òkúta. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ó tún ní irọ́ kò tẹ́hùn lọ́rùn. Ó ní ó dáa náà tó bá jẹ́ lóòótọ́ ló pè mí, jẹ́ kí ìrísẹ̀ sórí òkúta kí òwú yẹn kó má ní omi rárá lára. So ìyẹn làwọn àgbà ajé máa ń bọ̀ tó máa ń gbàdúrà yín pé òjò kanlẹ̀ má kanwọ́, òjò kanwọ́ má kanlẹ̀. So ìrìyẹn dẹ̀ sẹ̀ bẹ́ẹ̀. Ó tún ní kò tẹ́hùn lọ́rùn. Ó ní Olúwa mo mọ̀ wípé o lè ṣe, jẹ́ kí òjìjí mi kó lọ sí iwájú times 10 ní ìṣẹ́po ẹsẹ̀ 10 mi. Ọlọ́run ṣe yẹn fún. Ó ní mo mọ̀ nínú Bíbélì ẹ̀ ó ní ìpè wọlé. A ní ìpè kan. Hello. Ẹ ká sọ máa. Ẹ káàbọ̀ sórí ìtumọ̀. Mo kí àwọn bàbá wa nínú ìtura bàbá wa òkìkí ilẹ̀. Yes ma. Ògo ni fọ́lọ́run lókè ọ̀rọ̀ ẹ ṣé o. Báwo ni èèyàn ṣe lè dá ohun ìpè Ọlọ́run mọ̀? Tó bá jẹ́ Ọlọ́run ló pè mí, kí n ṣe ìpè ara tiẹ̀. Ẹ ti máa mọ̀ pé Ọlọ́run ló pè mí. Báwo ni èèyàn ṣe lè dá ohun ìpè Ọlọ́run? Báwo ni èèyàn ṣe lè dá ohun ìpè Ọlọ́run mọ̀? Àbí? Hello? Hello? Ó lágbára. Ìbéèrè tí wọ́n ní báwo ni èèyàn ṣe lè dá ohun ìpè Ọlọ́run mọ̀? Òun náà là ń sọ yìí. Ẹ jẹ́ ká tẹ̀síwájú bàbá. Báwo la ṣe lè dá ohun ìpè yẹn mọ̀? Ìpè yẹn gbọ́dọ̀ lè jẹ́rìí ara. Ìpè yẹn gbọ́dọ̀ lè jẹ́rìí ara. Ó gbọ́dọ̀ lè. And that's why ta ṣe rí àwọn bàbá wa nínú ìgbàgbọ́ wọn ní pé mo gbàgbọ́ pé Ọlọ́run pè mí. Ẹlòmíì àti dúró sórí pẹpẹ pé àfi tó bá jẹ́ wípé kì í ṣe wípé Ọlọ́run pè mí. Ṣé understand? Ìpè yẹn gbọ́dọ̀ lè jẹ́rìí ara ẹ̀. Ni ó gbọ́dọ̀ lè jẹ́rìí ara ẹ̀. So àmúyẹ yẹn nìyẹn. Then ìpè tòótọ́ kì í sáré ṣe girigiri. Kì í sáré ṣe jọ́mjọ́m. Ojú àkọ́kọ́ rí kí ìpè yẹn tó dúró. Ojú àkọ́kọ́ rí. Even kó tẹ̀ jẹ́ ní ẹ̀ ń wẹ̀nú owó á la nǹkan kan kọjá tó jẹ́ iná. So láti lè jẹ́ kó ní ẹ̀rí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ ìpè yẹn á là kọjá. So àwọn àmúyẹ 5 pàtàkì
èyí tí ó máa ń bá ìpè tòótọ́ rìn nìyẹn. Àwọn àmúyẹ 5 pàtàkì tó máa ń bá ìpè tòótọ́ rìn nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Ìyẹn ni ibi tẹ́ yanjú ẹ̀ sí yẹn ni pé kò ń sáré ṣe jọ́mújọ́mú. Kìí ṣe gbogbo ìgbà. Kìí ṣe gbogbo ìgbà. Ṣẹ́rí iná ta bá ń dánsìn tó sáré ṣe lẹ́ẹ̀kan tó bá máa lọlẹ̀ gbì ẹ̀kan náà ni oúnjẹ ta gbé sórí ẹ̀ ò ní jiná. Ṣùgbọ́n tó jẹ́ pé ìkogi mọ́ ó yá fẹ́ tá ń koná mọ́ tá ń ṣe a rí i pé díẹ̀díẹ̀ oúnjẹ yẹn a máa jiná lọ ká tó ṣẹ́jú pẹ́ tí iná yẹn bá ti wá kẹ̀ tó dúró dáadáa kò sí nǹkan tó lè pa mọ́ ó dúró ẹ̀ nìyẹn. You understand? Bí ọ̀rọ̀ ìpè náà ṣe rí nìyẹn. Ṣàṣà ni àwọn èwo nínú àwọn bàbá wa ni ò ní àlà kọjá. Ṣé bàbá Mósè Orímọládé Ajagunmọ Káàdì àbí àwọn bàbá wa Adéọlá Ọ̀nà Ìwà Mímọ́ àbí bàbá wa Gbọ́ Jésù àbí àwọn bàbá ẹnì kòkà àbí àwọn bàbá Fákẹ́yẹ gbogbo wọn bẹ́ẹ̀ tán ti ṣiṣẹ́ ìgbàgbọ́ àbí àwọn bàbá wa ní Olúwa Jòsáyà Olúnáwọ̀ Òṣìtẹ̀lú Arabala Uba. So kò sí èèyàn tí ò ní ìlàkọjá. Ẹlòmíì ó lè jẹ́ ìlàkọjá ọmọ ni, ẹlòmíì ó lè jẹ́ ìyàwó. Mo ń gbọ́ preaching kan nínú bus ní ọdún kan. Ẹni yẹn bẹ̀rẹ̀ sí yànnàná àwọn alàmìlaka òjíṣẹ́ Ọlọ́run. Ó ní ká wò wọ́n. Ó ní bí gbogbo wọn ṣe ní agbára àṣẹ ìpè tó. Ó ní yet wọ́n pay price wọn. Wọ́n san ìdíyelé wọn. Wọ́n san. Ó sọ. Ọjọ́ yẹn gan mo mọ̀ lèmi gan wò pé òótọ́ ni. So kò sí kò ń ṣejọ́ tí wọ́n bá kó jọ ló máa sáré dodindi. And àwọn nǹkan tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní ń gbé ẹsẹ̀ ìgbàgbọ́ ṣubú láyé òde òní nìyẹn. Ení àwọn èèyàn tó wà ní ìta ń bẹ̀ àwọn ń wá pé ìjọ tí AC wà ìjọ tí gbogbo ẹ ṣe àwọn ò fẹ́ mọ story yẹn o. Ìyẹn ṣá làwọn ń wá. Then àwọn èèyàn tó ń wọṣẹ́ ìránṣẹ́ ń sìn àwọn náà fẹ́ wọṣẹ́ ìránṣẹ́ yẹn léni yìí tó bá máa dọ̀la kán gbé jíìpù wá. Kò ń rí bẹ́ẹ̀. Because ministry work is not automatic. It's dynamic and it is of process. Kì í ṣe abracadabra. Irọ́ oníṣẹ́ ìyanu la máa pè sí díẹ̀ kì í ṣe oníṣẹ́ idán. Òun ló ní iṣẹ́ yẹn. So kì í ṣe wípé bóyá mo débẹ̀ lénìí èmi náà fẹ́ gun jíìpù lọ́la èrò ṣọ́ọ̀ṣì mi gbọ́dọ̀ ti tó rẹpẹtẹ lọ́túnla. Tó bá ti ń rí bẹ́ẹ̀ yẹn nǹkan míì ti ń wọ̀ nìyẹn. Nǹkan míì ti ń wọ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká mú orin ẹ̀mí ìwá láàrin ìṣẹ́jú díẹ̀ ká fi dátọ́ mi. Ògo ni f'Olúwa. Àfi bí pé ká má ṣe tán mọ́. Ẹ ká mú orin ẹ̀mí ìwá díẹ̀ ká fi dátọ́ mi láàrin ìṣẹ́jú díẹ̀. Ètò àwọn kérúbù lórí Facebook ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé 08165537283. Ẹ ṣe púpọ̀ pé wà pẹ̀lú wa lórí ètò. Sáfàrà ọ̀bí ọ̀rẹ́ láti wáyé kàrùn fún mi. Olúwa jọ̀ọ́ máa ṣàìpé mi bó ti pé Adam nínú ọgbà. Èmi bò ló wà ẹlẹ́ṣẹ̀ ilé bọ́ nínú ẹ̀bí náà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore-ọ̀fẹ́ tó fún wa. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé nọ́mbà tí ẹ máa pè wọlé sí 08165537283. Nọ́mbà tẹ́ ń wò yìí òun lẹ ní àǹfààní láti pè wọlé. Tẹ́ bá ti pè wọlé sí báyìí a máa gbé ìpè yín lọ́wọ́lọ́wọ́ báyìí. Ètò ohùn àwọn kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa Reverend Professor Ọlá Joseph Òkìkímilẹ̀ àwọn ní àlejò wa tí wọ́n ń ṣí wa létí. Ṣé o ní ìpè? Ṣé ìpè tí ẹni pé tó ní àbí ó
ó yá ìpè onípèlú ni ọlọ́rọ̀ tí à ń gbé yẹ̀wò bàbá wa jẹ́ mú ìbéèrè yìí wá. Ọ̀ṣàwò. Ìpè ni ò jẹ́ ń kàwé tán, ìpè ni ò jẹ́ níyàwó nílé, ìpè ni ò jẹ́ ń lọ́kọ. Ìgbà tí pé yẹn ń dá mi láwọn a ní ìpè kan. Ní ìpè kan. Hello. Hello. Ẹ kúrò lẹ́ mà. Hello. Ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lẹ́ sọ̀rọ̀. Yes ma. Ètò àwọn kérúbù ló lọ lọ́wọ́. Yes ma. Ìyá àti ògùnjúlé ló pè láti ojú òwe. Yes ma, ẹ káàbọ̀ sórí ètò ma. Ẹ kúrò lẹ́ sà. Yes ma. Bàbá wa òkìkí mi lẹ̀ bó ti máa ń gbòòrò wọn ti pẹ́. Yes ma. Inú mi dùn láti wò wọ́n láìpẹ́ lẹ́yìn. Mo fẹ́ kí wọ́n pé wọ́n kú iṣẹ́ Olúwa o. Yes ma. Olúwa ṣeun. Olúwa sì máa gba iṣẹ́ wọn ṣe o. Àmín Jésù. Wọn ò ní ṣiṣẹ́ o. Àmín. Program ṣẹlẹ̀ tó wá lónìí mo ní interest inú ẹ̀ dáadáa. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kàn ń tan àwọn èèyàn jẹ. Ṣùgbọ́n lẹ́yìn àti gbọ́ lóríṣiríṣi. Èyí rẹ̀ ti yá àwa náà. Wípé àkọsí kùkùrù ká já sínú oníkan nínú ìgbò wa. Ká sí ní ìpè. Òkúta tó pẹ̀lú bàbá òkìkí mi lọ Ọlọ́run àtúntò máa fún ọ ṣe o. Àmín. Àmín. Ẹ ṣeun ma. Ẹ ṣe púpọ̀ màmá wa. God bless you ma. Ẹ ṣe ma. Ẹ ṣe ma. Ẹ ṣe ma. Ẹ ṣe ma. Ẹ ṣe. Ẹ ṣe púpọ̀ màmá wa. Ìpè ni kò jẹ́ ń kàwé tán. Alright. Ìpè ni ò jẹ́ ń lọ́kọ ńlé. Ìgbà tí pé wàhálà ìpè yẹn pọ̀ jù ni mo fi ṣẹ́ mi sílẹ̀. Bàbá wa ṣé ìpè máa ń gbéyàn dé No. Kò kí ń rí bẹ́ẹ̀. Kò ń rí bẹ́ẹ̀. Ẹ ṣì káàbọ̀ ẹ fún ẹ mú àwọn onírìnàjò dáadáa. Ṣe rí tó bá ti ń di pé ìpè ò jẹ́ ń lọ́kọ, ìpè jẹ́ níyàwó, ìpè gbágbá, ìpè gbàwó lọ́wọ́ mi, definitely ẹni yẹn ti ṣorí kúkún bì kan nìyẹn. Because ìpè dùn gan ju oyin lọ. Ìpè dùn ju oyin lọ. So pé ìpè ó gba ọkọ, ó gba aya, ìyẹn ó ní ṣe pẹ̀lú character tó wà lábẹ́ ìpè yẹn ni o. And that is another thing about call. The call, that call yẹn ó ní àwọn sí kan tó jẹ́ wípé ó yẹ kó tẹ̀lé. One of those sí òun ni character, another sí òun ni competence. But ọ̀pọ̀lọpọ̀ orí competence yẹn la dúró lé. Ẹni good gan ní iṣẹ́ ìránṣẹ́ but kò ní character. So èèyàn tí ó bá dẹ̀ ní character definitely kò lè ní marriage. Ẹni tí ó bá dẹ̀ ní marriage definitely ó máa poor ní business making. Lóòótọ́ ìgbà táwa náà ń dàgbà bọ̀ wọ́n jẹ́ kó yé wa wípé iṣẹ́ Olúwa téèyàn bá ti ń ṣe kò lè ṣe nǹkan kan mọ́ because I was then an educationist. Mo ní tutorial center tá máa ń ṣe àwọn JAMB tá máa ń ṣe coaching. So ìgbà tí gbogbo preaching tá a gbọ́ torí ìpayà wà láyé ìgbà tiwa yẹn a lè fi wé sìn kò ń ṣe ayé sìn. pé kò gbọ́ látẹ̀nìdé làwọn fẹ́ máa ṣe ló máa ṣe. Ìpayà wà nínú iṣẹ́ ìránṣẹ́ àwọn bàbá ńlá wa. A ní ìpè mìíràn bàbá wa. Hello. Good afternoon. This is Omoku speaking. Your name? I want to greet my dad in the Lord. Okay. So I heard that we are talking of calling. Okay, ma. How can I know that I've been called by the Almighty God? How can you know that you have been called by the Almighty God? Is that God, the Almighty, that I've been called by God Himself? How can I know? Ìbéèrè tó máa common jù lénìí nìyẹn. Báwo ni mo ṣe lè mọ̀ yín pé mo ní ìpè? Báwo ni mo ṣe máa mọ̀ pé mo ní ìpè? Nípa ẹ̀bùn tẹ́ ẹ ní, àtàrà ẹ̀bùn yẹn, òun lèèyàn ti máa mọ̀ yín pé òun ní ìpè yẹn. Àtàrà ẹ̀bùn yẹn ló ti máa mọ̀. Á dẹ̀ wá farabalẹ̀ fún ẹ̀kọ́. Tó bá ti farabalẹ̀ fún ẹ̀kọ́ láti bẹ̀ náà ti máa tútọ̀ ẹ̀ tó máa fi dé ìkóríta wípé ìpè. Àtúní ìpè mi. Alright. Hello. Hello, sir. Ma, ẹ káàsán ma. Yes. Orúkọ mi Ìyáàfin Adébáyọ̀. Ìyáàfin Adébáyọ̀. Yes. Bẹ́ẹ̀ni. Láti bó ma? Ẹ lè kú ètò ìta. Yes ma. Látọjú òrí mi. Ẹ káàbọ̀ sórí ètò ma. Yes. Afẹ́ tí rẹ́bẹ̀ wa. Yes ma.
Ọlá Joseph. Yes, ma. Abẹ́ kí wọ́n pé ọkọ̀ ètò wọ́n dẹ̀ fi iṣẹ́ Olúwa. Yes, ma. Olúwa tàtàrà ọ̀dọ̀. Àmín. Tọ́ à ń gbádùn ètò wọn. Thank you. Ẹ ṣé púpọ̀, mama. Ẹ ṣé púpọ̀. Bàbá wa, ó yá, ẹ mẹ́nu bà ọ̀rọ̀ yẹn lọ́lẹ̀. Ìpè gba èwo náà ní ká dúró. Ẹ ń sọ̀rọ̀ nípa ti tutorial center. Ìpè gba iṣẹ́ ìpè gba wo. Now, nígbà yẹn, a ní tutorial center yẹn bẹ́ẹ̀ títorí ìpayà tó wà nínú iṣẹ́ ìránṣẹ́ ayé ìgbà yẹn àti ìbọ̀wọ̀ fún the respect tó wà nínú iṣẹ́ yẹn wọ́n jẹ́ kó yé wa pé téèyàn bá ti gba iṣẹ́ Olúwa o èèyàn gbọ́dọ̀ fèsì ẹ̀ ní o èèyàn gbọ́dọ̀ ní ìfọkànsí lórí ẹ̀ ní o ṣẹ́mọ̀ that was 1998 àwọn náà wá wò pé láti lè concentrate ká dúró ẹṣẹ́ mọ̀ iṣẹ́ ìsìn iṣẹ́ ìwàásù iṣẹ́ ọ̀rọ̀ àti ìsọjí ìjèrè ọkàn pé a lè múṣẹ́ míì mọ́ àwa náà wá pa iṣẹ́ yẹn tì kì í ṣe pé bóyá ìpè ló gbà á o àìní ẹ̀kọ́ tó yè koro ló máa ń gbà á ìpè ò kì í gbà á àwọn kan wà á fún wọn ní grace láti máa ṣe nǹkan kan kún iṣẹ́ ìránṣẹ́ wọn. A fún wọn ní orí ọ̀fẹ́ ńlá wọ́n rí orí ọ̀fẹ́ yẹn gbà láti máa ṣe nǹkan kan kún iṣẹ́ ìránṣẹ́ yẹn tó rẹ̀ pé kọ́kàn wà nídìí iṣẹ́ Olúwa yẹn. Ọlọ́run á dẹ̀ máa gbé bó ṣe ń ṣe dé nípa ìṣúná owó wọn á dẹ̀ máa sponsor wọn á máa bless wọn but àwọn kan wà they are working ministers. In fact, they are business ministers of God. Tó yẹ pé wọ́n máa ṣiṣẹ́ Olúwa bọ́yẹ ń ṣiṣẹ́ Olúwa yẹn wọ́n á dẹ̀ tún máa ṣe òwò wọn náà pẹ̀lú ẹ̀. So bọ́yẹ ń ṣe ìdókòwò wọn pẹ̀lú ẹ̀ wọ́n á tún máa ṣiṣẹ́ Olúwa láti bẹ̀ lọ. Mo náwọn ọ̀rẹ́ bẹ̀. Fún àpẹẹrẹ mo ní ọ̀rẹ́ tó ń ṣe POP mo náwọn tó ń ṣe painting yẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ Olúwa wọ́n dẹ̀ ń gba contract wọn lójú méjèèjì. So àwọn kan ní orí ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwọn kan ò ní rárá bẹ́ẹ̀ àwọn kan á wà ẹ̀kọ́ kékeré ni wọ́n ní tí wọ́n sọ yìí pé iṣẹ́ Olúwa yìí gan kò tẹ̀ jẹ́ ń ráyè ṣiṣẹ́ náà fún àpẹẹrẹ irú àwọn yẹn bóyá wọ́n ti máa ń disappoint customers tẹ́lẹ̀ iṣẹ́ Olúwa wá wọlé a rí pé wọ́n ní ìpè bóyá wọ́n ti wá ń fi wọ́n sáwọn àyè kan tàbí èmi nínú iṣẹ́ church. Láti bẹ̀ wọ́n ti ń bá pásítọ̀ yọ̀ wọ́n ti ń bá wọn ṣe gbá wọ́n ti ń ṣe gbogbo ẹ̀ wọ́n ti ń fara mọ́ òjíṣẹ́ Ọlọ́run ìjọ wọ́n pé ó dàbí pé bá ṣe ń tẹ̀lé dádì kò fún aláyè láti ṣiṣẹ́ tiwa yìí ìyẹn ìmọ̀ kékeré nìyẹn torí èmi máa ń sọ fáwọn ọmọ tí máa ń train yìí pé iṣẹ́ tó ń ṣe má filẹ̀ má sọ pé torí pé o wọnú iṣẹ́ ìránṣẹ́ o fi business ẹ lẹ̀ because iṣẹ́ yẹn gangan o máa ní ìdí ẹ̀ torí gbogbo àwọn àpọ́stélì pátá nínú Bíbélì ni wọ́n ní iṣẹ́ tí wọ́n ń ṣe. Ó yá a máa dápa bẹ̀rẹ̀ náà a máa dápa bẹ̀rẹ̀ náà. So ó yá ó gba ọkọ ó gba ìyàwó that depends on our character at home. So kì í ṣe in fact iṣẹ́ ìránṣẹ́ gan Bíbélì jẹ́ kó yé wa yí pé ẹnikẹ́ni tí ò bá ti lè pèsè fún ilé ẹ̀ kò yẹ fún iṣẹ́ ìránṣẹ́ yẹn. So why tí iṣẹ́ ìránṣẹ́ ṣe wá fẹ́ sọ ìta wá ń sọ wípé iṣẹ́ ìránṣẹ́ yẹn gangan ló gba ilé lọ́wọ́ wa. So definitely àìgbọràn ti wà níbì kan nìyẹn tọ́rọ̀ bá ti rí bẹ́ẹ̀. Ẹ sọ nípa àwọn àpọ́stélì tí Ọlọ́run pè bẹ́ẹ̀ni tí wọ́n sì ní iṣẹ́ ẹ fún wa bíi 5 àti iṣẹ́ tí wọ́n ń ṣe. Luke oníṣègùn ni physician ni and that is why tó fi jẹ́ pé nínú rẹ́kọ̀dì ẹ̀ àwọn ìwé 4 àkọ́kọ́ yẹn Matthew nínú májẹ̀mú tuntun ni o Matthew, Mark, Luke and John synoptic ni a máa ń pè wọ́n nínú theology. Now Luke ni rẹ́kọ̀dì tí ẹ yàtọ̀ nínú àwọn 4 yẹn ìyẹn ni pé àkọsílẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ó yàtọ̀ kí ni ìdí torí pé ó jẹ́ ọ̀mọ̀wé òun ló jẹ́ ká mọ̀ yìí pé ìyá àna Pétérù ó ń ṣe ibà torí láìní iṣẹ́ ẹ̀ ni òun náà wá mú mọ́ rẹ́kọ̀dì yẹn so torí medical doctor ni so Luke oníṣègùn ni Matthew agbowó òde ni Paul apostoli tí gbogbo wa ń pariwo lé níyì ẹjẹ́ ń sọ lédè tó lè yé wa lọ́ọ̀yà ni agbẹjọ́rò lọ́ọ̀yà ni an activist dẹ̀ tún ni
you understand? So lawyer ni activist ni. Then bíbélì sọ nípa àwọn ọmọ kan mo fẹ́ wá sí májẹ̀mú tuntun ni májẹ̀mú láéláé ni o. Ó sọ nípa àwọn ọmọ kan, àwọn ọmọ Ísákárì ló pè. Ó ní wọ́n ní òye nípa ojú ọjọ́. So astrologers làwọn yẹn. Nǹkan yẹn then ó tún sọ nípa àwọn kan nígbà tí wọ́n ń ṣe tẹ́ḿpìlì ilé tí wọ́n ń ṣe tabernacle lọ, àwọn ọmọ Bazaleli, àwọn yẹn ni wọ́n fún ní òye gbogbo iṣẹ́ ọnà craft, bóyá àwọn nǹkan iṣẹ́ irin, àwọn yẹn náà wọ́n ní. Mo tún dọ́gbọ́n wá sínú májẹ̀mú láéláé ni o, kó má bàa dà yí pé à ń sọ nípa májẹ̀mú tuntun, à ń sọ nípa májẹ̀mú láéláé. You understand? So bí àwọn ìrìn apá bẹ bí ó ṣe rí nìyẹn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́, ojú òní tí wà tó tè ní yìí ó lágbára púpọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpele tí ó ràn wá lọ́wọ́ dé. Bàbá wa a ti débi ìpè ń dà mí láàmú, a dẹ̀ ti kọjá rẹ̀. Bẹ́ẹ̀ni. Kọ́lọ́run alààyè kò túbọ̀ ràn wá lọ́wọ́. Ìpè ò kì í dàyàn láàmú tó bá ti tètè jẹ. Èèyàn tí ó bá ti tètè jẹ ìpè ni pé máa ń dà láàmú. You understand? Téèyàn bá ti tètè dáhùn, ṣé mo yín pé ìpè la pè é ní èdè òyìnbó a pè ní call, so ìpè ní a pè ní call. So definitely ìbú ọ̀nà méjì ni, ẹni tó ń pè ní àtẹni tá à ń pè. So tí n bá sọ wípé tí n bá dárúkọ èèyàn kan sìn, ẹ jẹ́ fún àpẹẹrẹ ẹ jẹ́ n dárúkọ ara mi, Òkìkímílẹ̀ o. So ẹni tó ń pè mí yẹn ó ń retí nǹkan ẹyọ kan péré, nǹkan ẹyọ kan péré ló ń retí. Ẹni tó bá ń pè èèyàn nǹkan ẹyọ kan péré ló ń retí. Kí dẹ̀ ni nǹkan ẹyọ kan tó ń retí yẹn? Òun ni ìdáhùn. So every call must have answer. So tá bá wo fóònù wa, tó bá pè wá tá a bá tètè gbé, definitely fóònù yẹn máa bọ́ sí miss call. Now tó bá jẹ́ àwọn fóònù kan tó jẹ́ pé wọ́n strong gan, tó jẹ́ pé wọ́n ní oríṣiríṣi kinní lórí, tó bá ti bọ́ sí miss call yẹn, ó máa da fóònù yẹn láàmú. Látàrí pé iná máa blink lórí fóònù yẹn, a máa blink. Àwọn èèyàn ní fóònù yìí ń tanná, kì í ṣe pé bóyá ń tanná bẹ̀, ìpè ti wọlé tí wọ́n ò gbé ni. Èmi ìkẹ̀dẹ̀rẹ́ a kàn wà ń bẹ̀, ó máa kíní yẹn òyìnbó so wọ́n gbọ́ngàn nínú ọgbọ́n orí wọn o. Tí miss call yẹn bá ti wá, tá bá lọ wo lọ́ọ̀gì yẹn, ó máa yọ red pa síbẹ̀ ni. Ó máa yọ red. So ẹ rí i pé most of the missed calls red yẹn náà máa ń yọ. Tó bá dẹ̀ ti yọ red yẹn, that red ó ń sọ nǹkan kan fún wa nìyẹn. So red ń sọ fún wa pé danger nìyẹn. A ní ìpè kan. Hello. Ìpè yẹn ribete kò dúró dáadáa. Ẹni tó pè yẹn kọ́ bá wa pè wọlé, kọ́ bá wa pè padà. Ìpè yẹn ribete bí àbí tẹ́ ẹ wà ní. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ pè wá wọlé kúrò níbi tí ẹ ti ń wo ètò yìí lọ́wọ́, ìpè yẹn ribete gan. Ìpè ó tún fún wa ní sáìn bí ẹ sọ̀rọ̀ nípa fóònù yẹn. So èèyàn tí ò bá ti respond, a rí pé lórí fóònù wa ó máa yọ red. Bó jẹ́ iPhone lèèyàn yẹn ń lò, bó jẹ́ Android, ó máa rí ń bẹ̀. Now bẹ́ẹ̀ náà ló rí tí Ọlọ́run bá ń pè èèyàn, tí èèyàn bá dáhùn, there is danger in not answering the call of God. So danger wà nínú ẹ̀. So danger wà nínú kí èèyàn kó má dáhùn ìpè. Danger wà nínú ẹ̀. So nínú àwọn danger yẹn, ìgbà míì ẹlòmíì lè kó accident lọ́nà. A nírú àwọn bàbá bẹ́ẹ̀. In fact, èèyàn tó kọ́ mi ní Bíbélì dènélé ni dáàdì yẹn ti torí pé wọ́n tètè jẹ́ ìpè Ọlọ́run. Ò torí pé wọ́n tètè jẹ́ ìpè. Ẹ lè believe pé Ọlọ́run gba apá lọ́wọ́ wọn. Ọlọ́run gba apá lọ́wọ́ wọn. Èèyàn tó kọ́ mi fundamentals of my Bible dẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ tí àwọn náà ń jiyàn irọ́, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni. So ìpè ó máa ń dàyàn láàmú téèyàn bá tètè jẹ. Then téèyàn bá tún wá jẹ tí ò jẹ ní ọ̀nà tọ́lọ́run fẹ́ gangan, á tún jẹ ìyà ń di ẹ̀. Ìyẹn la ṣe máa ń ráwọn ẹlòmíì tó jẹ́ wípé wọ́n á wò pé àwọn bí ọmọ 10 ó kù 2. Yes, ó máa ń rí bẹ́ẹ̀. So a ṣe tó wù ní Ọlọ́run. Ó máa ṣàṣe nǹkan kan, and that is why tó fi jẹ́ pé definition ìpè
tí a bá ń sọ nípa ìpè tí a bá ti sọ attention mọ́ definition ìpè kò tí ì pé nǹkan tó lè fa ọkàn wa because ó máa ṣe é pé mo ní ìdí ẹsẹ̀ gbogbo nǹkan ló máa fi ṣe bẹ́ẹ̀ ni ẹni mọ́tò mẹ́wàá ó lè gba gbogbo mẹ́wàá ẹ̀ mo ní ìdí ẹ wá bá èmi mò ń pè ẹ́ ó já sápá àti wá gbọ́ nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. ìgbà tó wò yí pé Bálámù ò tètè gbọ́ ó wò yí kí lòun lè ṣe ó sáré kó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ ó wá sọ fún kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn òyì ọ̀run ni òyìn ọ̀ sínú bíbélì o evangelist òyì ọ̀run ni òyì ọ̀run lèmi fi ń sọ yẹn o wípé kẹ́tẹ́kẹ́tẹ́ ó yá rún ẹsẹ̀ mara ògiri bóyá á lè ríran. So God has the way to catch our attention to his calling. Tá a bá dẹ̀ ti tètè dáhùn a máa jẹ yà ń di ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin tí ẹ̀ wò wá lé arípẹ́ wà ń bẹ̀ dáadáa 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí tí ẹ bá ti fẹ́ pè wọlé. Tẹ́ bá ti pè wọlé a máa gbé ìpè yín ẹ dẹ̀ ní àǹfààní láti sọ nǹkan tẹ́ máa sọ ní kíákíá nítorí ọlá àkókò. Bàbá wa kí ni nǹkan tí kì í ṣe ìpè tí a ń pè fáwọn èèyàn nípè lénìí ṣe ní ìpè tá a dé yìí mo fẹ́ kẹ́ ẹ láàyè wa yéké kó má ṣe kánjú kí ni àwọn nǹkan tí kì í ṣe ìpè tá à ń pè fáwọn èèyàn ní ìpè lónìí. Evangelist God bless you. Amen. It is well with us. Ògo Ọlọ́run dẹ̀ ní fi wá sílẹ̀ lágbára Olúwa. Kí ni àwọn nǹkan tí kì í ṣe ìpè ṣùgbọ́n tó jẹ́ pé à ń pè ní ìpè lọ́wọ́lọ́wọ́ báyìí irọ́ àdàlù mímọ́ àmúlùmálà ìgbàgbọ́ diluted faith àwọn nǹkan yẹn là ń tí ó jẹ́ pé kò ń ṣe ìpè tàṣà mú wọlé then ọ̀làjú òdì. A ní ìpè kan. Hello. All right, sir. Hello. Ẹ kúrò lẹ́ mà. Ẹ kúrò lẹ́ sà. Yes ma. Ẹ káàbọ̀ sórí ètò ohun àwọn kérù. Adéfokùn Ọláyínká láti ojú orí. Ẹ káàbọ̀ sórí ètò mà. Yes ma. Wọ́n kí n bèrè. Àwọn kan máa wà tó máa sọ pé Ọlọ́run pe àwọn. Ọlọ́run pè wọ́n wọ́n ní káwọn máa ṣiṣẹ́ ìlú wọn pé Ọlọ́run ta àti iṣẹ́ ìlú náà. Wọ́n lè máa wọ̀ pàdé àtàjẹ́. Ó bẹ̀rẹ̀ orúkọ èwo nìyẹn. Pé ìpè tọ́lọ́run pé èèyàn téèyàn dé ọ̀run pàtí ìyà ń jẹ. Pé irú ó lè máa ní ṣọwọ́ bíi pé àwọn èèyàn máa fọ́ ọmọ náírà àti iṣẹ́ tí Ọlọ́run pè wọ́n tí ó kọ́ nìyẹn nǹkan ni ẹ̀fẹ́ tó kì í. Ọlọ́run àrùn àlọ́wọ́ pé irú ìpè wo nìyẹn orú ẹ̀yìn lójú bàbá wọn bá fi sọ́dọ̀ wọn. Irú ìpè wo nìyẹn whereas Ọlọ́run pè lóòótọ́ ṣùgbọ́n òun fúnra rẹ̀ ó rùn pa níbẹ̀ gẹ́gẹ́ bọ́ yẹ sọ wípé irú ìpè wo yẹn rí pé question yẹn ó wà technical gan àti sọ́lẹ̀ ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ kúkúrú ni. Hello sir. Ẹ káàsán sir. Ẹ bá gbóhùn yẹn sókè díẹ̀ sir. Hello, à ń gbọ́ yín sir, ẹ káàsán sir. Ẹ kò ṣe Olúwa. Yes sir. Kí lórúkọ yín sir àti bọ́lẹ̀ tí ń pè wá? Evangelist Michael àti ìlàkí sir, orúkọ mi ni Pastor tó sì fárẹ̀. Ẹ káàbọ̀ sórí ìtò alàgbà wa, ẹ káàbọ̀ sórí ìtò sir. Orí bété apábi tí wọ́n wà ní orí bété. Èèyàn wa náà ni wọ́n. Adẹ̀ pé ìbèrè táwọn tó máa bèrè yóò tó. Bàbá wa ẹja bá dáhùn sí yẹn, irú ìpè wo nìyẹn? Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ìpè ẹ̀kọ́ kúkúrú ni sà. Ìpè ẹ̀kọ́ kúkúrú. Nítorí pé irú nǹkan yẹn òun ní ìbéèrè tẹ́ béèrè last yẹn òun ló máa ń lead sí frustration tí ẹ̀kọ́ kúkúrú bá ti wà wípé ìpè yẹn ní kí n fiṣẹ́ mi lẹ̀ whereas there is need for this cord
fún ẹni tá a pè yìí at least á sanwó ilé tó ń gbé, á sanwó school ọmọ, wọ́n á jẹ láàárọ̀, á jẹ lálẹ́. Bẹ́ẹ̀ ni náà ó dẹ̀ sọ wípé Ọlọ́run ní kò fèsì iṣẹ́ tó dẹ̀ fèsì yìí kẹ̀dẹ̀rẹ́ gbogbo offering tó ń wọlé ń bẹ̀ tó ń ṣe kò ju 2,000 naira 115 lọ. Láti bẹ̀ frustration and settings, láti bẹ̀ a fẹ́ wò wípé ṣé wọn ò ní dọ́gbọ́n sí ọ̀rọ̀ ara ẹ̀, ìró a máa wọlé, and that is what we are having nowadays. Ìró a máa wá, oríṣiríṣi exploitation a máa bẹ̀rẹ̀, oríṣiríṣi ọ̀nà láti lè rówó gbà, láti lè gba owó, láti lè rí owó kówó ṣá àti dọ́wọ́. Kó ṣá ti dápò owó yìí náà ni lẹ́yìn owó ló kàn. And then àwa máa rí programs upon programs. You know, in those years, àwa náà dàgbà nú ìpè náà ni, torí wọ́n bí wa ságbolé ìgbàgbọ́, á dàgbà nú ẹ̀. Tábà ti lọ sí ṣọ́ọ̀ṣì láàrin ọjọ́ Wednesday, ìsìn agbára ẹ̀mí mímọ́ ní ìlànà táwa, then ọjọ́ Friday, ìsìn ìwòsàn clinic service, àwọn ọmọdé máa wẹ̀, wọ́n máa wẹ̀, yéèwé máa wẹ̀ fún wa, wọ́n máa fún wa bisikíìtì àti sweet. Tó bá dẹ̀ di Sunday, a lọ sí Sunday school, wọ́n ti máa fún wa lówó. Tábà ti lọ Sunday school yẹn, àdúró àṣeèsìn Sunday a máa bọ̀ nílé. Ṣùgbọ́n nowadays evangelist kò rí bẹ́ẹ̀. A máa gbọ́ programs upon programs ni. Hello. Hello sir, ẹ káàbọ̀ sórí ètò sir. Yes sir. Àkọ́kọ́ wa evangelist Michael Amen. Àmín. Àdèkí àlejò wa àwọn bàbá mi lóla lẹ́yìn Professor Ọládùsẹ̀ Kìkìmọ́. Ẹ ṣé o. Amen. Thank you sir. Ẹ ṣeun gan. Thank you. Kí àwọn náà kọ́ ẹ̀kọ́ lábẹ́ olùgbé yìí. Ó yá, ẹ ní ìbéèrè sà. Ó yá, ẹ béèrè yín ní kíákíá torí ọlá àkókò. Ìbéèrè tí mo ní wípé kí ni ìyàtọ̀ láàárín ìpè àti iṣẹ́ ìránṣẹ́? Kí ni ìyàtọ̀, kí ni àjọṣepọ̀ tó wà láàárín ìpè àti iṣẹ́ ìránṣẹ́? Calling and ministry. Àjọṣepọ̀ tó wà láàárín ìpè. Kí lórúkọ yín sà? Ìpè àti iṣẹ́ ìránṣẹ́. Kí lórúkọ yín sà? Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ káàbọ̀ sórí ètò sà. Ẹ ṣe pé ẹ máa bá wa kálẹ̀ lórí ètò. Yes, ó yàtọ̀. Thank you for that question. Ìpè òun ni níní òye ohùn ẹni tí ó ń fa ọkàn wa sí nǹkan tá a fẹ́ ṣe. Kí ni iṣẹ́ ìránṣẹ́? Òyìnbó pè ní particular assignment, special assignment, iṣẹ́ pàtàkì, iṣẹ́ àpilẹ̀ṣe tá a rán ẹnìkan láti ṣe. Tó wá wò yí pòkè jẹ́ kí n mú àwọn míì mọ́. So òun là ń pè ní ministry work. So àjọṣepọ̀ tó wà láàrin àwọn méjèèjì òun ni pé ẹni tí ó bá ti jẹ́ ìpè, ìyẹn ni pé ẹni tí a bá ti pè tó ti jẹ́ ìpè Ọlọ́run yẹn, wípé ókè o, Ọlọ́run ti pè mí, ìfọkànsí mi ó ti wà nínú ohun tí mò ń gbọ́ àti confirmation àwọn òjíṣẹ́ Ọlọ́run àti èyí tèmi gan rí nínú àlá àbí ojú ìran àbí nínú bí mo ṣe rìn àbí nínú àwọn nǹkan tí mò ń ṣe. Then kí wá ní nǹkan tí fẹ́ ṣe yẹn gangan? That is where ministry comes in. Kí ni nǹkan tó pè mí? Ibo náà pè mí sí? So èèyàn la máa wò, ṣé iṣẹ́ ìránṣẹ́ wòlíì náà pè mí sí, àbí iṣẹ́ ìránṣẹ́ oníhìnrere, àbí iṣẹ́ ìránṣẹ́ ìkọ́ni, àbí iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ? Ẹlòmíì ò kì í rí church music bí ministry. Wọ́n máa ń kàn rí bí hymns, bí ìhà kan àbí apá kan nínú ṣọ́ọ̀ṣì. But iṣẹ́ ìránṣẹ́ gidi lòun fúnra rẹ̀ jẹ́. And that ṣebí gbogbo àwọn baba ńlá wa yìí, ṣebí aspect àwọn náà fi àwọn baba Ṣọlá Rótìmí, àwọn baba Yẹwà, gbogbo àwọn ẹwọ fún àpẹẹrẹ àwọn akọrin ayọ̀ ni o, Jọlá wọn tí ì bá wọn. Torí wọ́n mú bí iṣẹ́ ìránṣẹ́ ni.
ibi tí Ọlọ́run pè wọ́n sí nìyẹn wọ́n dẹ̀ yẹ kúrò ńbẹ̀ débi pọ́n fẹ́ ṣe entertainer wípé ẹ jẹ́ ká ṣe kọ́nsáàtì kan ká pe gbá ká pe káàkì oríkì wọ́n yà ńbẹ̀ so ìyẹn ni àjọṣepọ̀ tó wà láàrin ìpè àti iṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn tá ti ní òye ìfọkànsí ohun tó ń fa gbogbo ara wa yìí sí ìhà nǹkan kan tó ní ṣe pẹ̀lú Ọlọ́run àti ènìyàn ní iṣẹ́ then apá abogan láti fẹ́ wá ṣe nǹkan yẹn báwo la ṣe fẹ́ gbé dání ní ṣíṣe ibi tí àjọṣepọ̀ wọn ti wà nìyẹn the call and the ministry. Bàbá ọjọ́ ẹ̀sán imú ìbéèrè yìí wá ẹ bá mi dáhùn ẹ̀ láàrin ìṣẹ́jú méjì sí no problem nítorí lákòókò. All right, bàbá wa ṣé ó ṣeéṣe kéèyàn jẹ́ wòlíì bẹ́ẹ̀ni kó tún ní ìpè evangelist díẹ̀ kún ó àbí ó ṣeéṣe kéèyàn jẹ́ evangelist kó tún ní ìpè wòlíì díẹ̀ kún. ṣeé ṣe sà ó ṣeé ṣe torí olórí ọ̀fẹ́ lọ́lọ́run Romans chapter 12 olórí ọ̀fẹ́ ni ó máa ń fúnni bó ṣe wù. Hello pèyàn rebete ó possible torí a sọ wípé ní ìṣẹ́jú kékeré ó ṣeé ṣe ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ó ṣeé ṣe èèyàn lè ní bẹ́ẹ̀ ni nítorí pé olórí ọ̀fẹ́ lọ́lọ́run òun ló máa ń fúnni lẹ́bùn tó bá yẹ pàwọ̀ èèyàn la máa ń pín ẹ̀bùn gbogbo ìdánilẹ́kọ̀ọ́ lórí igbá nǹkan irọ́ Ọlọ́run ló máa ń fúnni lẹ́bùn yẹn so ó possible kí èèyàn jẹ́ ajínrere kó tún jẹ́ wòlíì bẹ́ẹ̀ ni ó possible. Hello. Ẹ káàsán máa. Kí lorúkọ yín máa? Orúkọ mi ni Adétóyè láti Tọ́mùtò. Ẹ káàbọ̀ sórí ètò máa. Ẹ̀jọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí ni ìdí tó fi jẹ́ pé àwọn èèyàn náà wọ́n máa ń fi iṣẹ́ tí wọ́n fi ní àwọn òṣìṣẹ́ wọn lára. Bí àwọn pásítọ̀ tí àwọn tó pásítọ̀ kó máa fi ní àwọn òṣìṣẹ́ lábẹ́ àwọn workers òṣìṣẹ́ lábẹ́. Kọ́ máa ń fi iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n fi ní àwọn tó wà lábẹ́ wọn lára. Ìyẹn ni ìbéèrè yín. For example, tí wọ́n jẹ́ pé program wà ní Monday, Tuesday, Wednesday, Thursday, Saturday, Sunday. Ọjọ́ kíjọ́ sí workers dey wá sẹ́ pé òun ò ní wá ẹ̀ka tẹ́tẹ́rẹ́ fún subscription. Ó máa ń tẹ̀lé tó ti jẹ́ pé àwọn pastors ní máa ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé púpọ̀ ìbéèrè yìí ni ẹ ṣé púpọ̀ bàbá wa láàrin ìṣẹ́jú méjì ẹ bá dáhùn yẹn. Nǹkan tá à ń sọ yìí náà ni tìtorí pé gbogbo ẹ ti polúkúrú muṣu so it's all about exploitation. Lílo ènìyàn ṣiṣẹ́. Kó ènìyàn ṣiṣẹ́. Kó ní ṣiṣẹ́. Kì í ṣe task masters we are church leaders. Aṣáájú ìjọ Ọlọ́run ni wá so gbogbo nǹkan wá gbọ́dọ̀ mọ̀ ní ìwọ̀n tí wọ́n ṣe òun là ń try láti sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn nǹkan tí kì í ṣe ìpè tàdé ń pè ní ìpè lọ́wọ́lọ́wọ́ báyìí láyé òde òní you understand activities kì í ṣe pè ká ṣe programs lóríṣiríṣi tí Jésù máa fi dé ká ṣe program lóríṣiríṣi no it does not equal call kò mí pé call nìyẹn ó lè ẹlòmíì kò ní free time nínú ọdún ó ti engage gbogbo church wọ́n á kọ́kọ́ gbààwẹ̀ 150 days wọ́n á gbààwẹ̀ ibi tí mo ti ń bọ̀ nínú ibi tí mo ti ń bọ̀ lẹ́yìn lọ́yọ̀ state wọ́n á pé ọ̀kan fast sorry to say mi ò antagonize anybody pé àgbàwẹ̀ 100 days àti parí 100 days yẹn àtún máa bẹ̀rẹ̀ 50 days àtún máa ṣe yẹn tán àgbọ́ 27 vigils 27 weeks of vigil 7 Thursday 7 kìíní kan mi ò takò ẹnikẹ́ni o ṣùgbọ́n programs upon programs doesn't equal call. Ṣé mọ̀ yín pé nínú ibi tá ti ń interview ẹ jẹ́ kí n kàn shock yín díẹ̀ sà nígbà tí ti ń ṣe interview lọ́wọ́lọ́wọ́ èèyàn kan ti torí pé a kì í ṣe ìṣòro Friday ó náà wà ṣọ́ọ̀ṣì mo náà lọ́wọ́n ò pè mí síbẹ̀. Ká máa ṣe ìṣòro. Mo ní no it's not mo ní kì í ṣe ìpè tọ́lọ́run pè mí kì í dẹ́ ṣe ìpè ìjọ yìí ká máa ṣe ìṣòro Friday mo ní no ibi tó pè wá sí àmọ́ mo ní so ibi tó pè wá sí yẹn ìwọ ò lè tì wá kúrò ń bẹ̀ lórí tiẹ̀ and àwa náà dẹ̀ lè torí ojú kòkòrò yìí pé òkè torí pé a fẹ́ retain yẹn káwa náà máa ṣe nǹkan tọ́lọ́run ò pè wá sí. If many people can have that mind yìí pé òkè
irú mind yìí definitely ayé arójú you understand so and then ọ̀làjú òdì a máa ń pè ní ìpè ṣùgbọ́n kì í ṣe pè ọ̀làjú òdì negative civilization whereas civilization tá a mú wọ yẹn negatively la fi mú wọ àwa ń pè ní ìpè láyé àwọn baba ńlá wa kò rí bẹ́ẹ̀ at least àwọn náà kì í ṣe bẹ́ẹ̀ náà lójú wọn dúdú kìdẹ́ ń ṣe pé bẹ́ẹ̀ náà lọ́lọ́run òkè wa ń kọ sí wọn kìdẹ́ ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn náà ṣe mọ̀ nǹkan tó ń lọ ní àyíká wọn so àwọn nǹkan tí wọn kì í ṣe ìpè tá a ti mú wọnú ẹ̀ nìyẹn. bàbá wa ọlọ́run pé bàbá mi ṣé ọlọ́run ti pè mí náà. Wow, beautiful question. Beautiful question. Ṣàmọ̀ yìí pé nǹkan tá a ń ṣe lọ́wọ́ tá ẹ béèrè lọ́wọ́lọ́wọ́ yìí ó ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ìjọ especially nínú ìjọ aláṣọ funfun ẹ. Bàbá gbé ọmọ gbà á, ìyá gbé ọmọ gbà á, whereas kò sí Ọlọ́run nínú ayé ọmọ yẹn nípasẹ̀ ìpè. Ṣùgbọ́n torí pé kí a lè ká ṣáà lè máa follow trend àbí ká lè rẹ ní máa jogún ẹ jẹ́ ń lo èdè yẹn ká lè rẹ ní máa jogún so ọ̀pọ̀lọpọ̀ ń ṣe succession plan ẹ̀ lẹ̀ pé tí bá ti lọ ọmọ ẹ̀ ló máa wà bẹ́ẹ̀ kọ́lá ṣẹ́gun ìwọ náà máa múra àgbà lọ́wọ́ kọ́lá. mo ní ó ní ìjọ kan tó jẹ́ pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí ráyé ń sọ̀rọ̀ ìjọ yẹn ti fọ́ òun torí pé a fẹ́ fi ìrírí kọ́ ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ wa tọ́dẹ̀ ń wò wá ni. Bàbá ṣiṣẹ́ takuntakun wọ́n ní branches tó pọ̀ home and abroad. Ọlọ́run wá fi orí ọ̀fẹ́ fún bàbá wọ́n ti mọ̀ yí pé ọmọ tó máa gbé ìpè yẹn ó ti ń ṣe láti ilẹ̀ ó dẹ̀ ní ìpè tó jẹ́ pé gbogbo àìgán mọ̀. But unfortunately fún iṣẹ́ ìránṣẹ́ yẹn bọ́n ṣe ń lọ bábúrò ṣe spring up nìyẹn wípé dandan òun náà fẹ́ di olórí. Ọ̀rọ̀ yìí máa le o ọ̀rọ̀ yẹn mi ìjọ yẹn ṣebí àwọn àgbà bọ̀ wọ́n ní láìkú ẹ̀gìrì àgbẹ̀fàwọ̀ ẹ̀ṣẹ̀gbẹ̀dú ṣe tó wájú èèyàn àjọ máa rí pa o wọ́n ṣàfà làbúrò ní dandan wípé òun ṣàfẹ́ dé ipò yẹn whereas ẹ̀gbọ́n sì wà live ó sì wà strong now kí ni nǹkan tán wá ṣe wọ́n wá lọ mú ọ̀pá bishop yẹn ṣe mọ̀ yín pé ọ̀pá yẹn ìsọ̀rí ọ̀nà mẹ́ta ni ọ̀pá yẹn ìsọ̀rí ọ̀nà mẹ́ta ni ọ̀pá ení ó ní orí ó ní àárín ó ní ìsàlẹ̀ so wọ́n wá tú ọ̀pá yẹn wọ́n tú sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta so ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n tú ọ̀pá sí ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ lẹ́yìn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tó tú ọ̀pá sí ẹ̀gbọ́n wá gbé orí àbúrò wá mú àárín ẹni tó jẹ́ vice primate ṣọ́ọ̀ṣì yẹn wá mú ìsàlẹ̀ torí yẹn aráàta nìyẹn in fact Ìgbò ni kì í ṣe Yorùbá ìyẹn wá mú ìsàlẹ̀ bọ́sẹ̀ wá ń ṣẹ́dẹ̀ mọ́ kò pé ṣé ọ̀pá àwọn bíṣọ̀bù yẹn ó gbúdọ̀ pé lódindi ká gbé tẹ̀lé ẹnìkan so kí ni mò ń tà láti sọ bíbá ẹni pé mo ní ìpè dandan ọmọ mi náà ó gbúdọ̀ ní ìpè irọ́ tọ́lọ́run ò bá ti pè síbẹ̀ ẹ má jà force tó bá jẹ́ pé àwọn ará àta tó ń ṣe sọ́ni mú wa lọ́lọ́run máa fi síbẹ̀ ẹ jẹ́ ká kọ́ wọn ṣẹ́rí àìnẹ́kọ̀ọ́ náà ni tí template tí structure of teaching bá wà I mean Christian education properly tó bá wà kò sí kí olùdásílẹ̀ tàbí alàgbà orí ìjọ kó máa bẹ̀rù yìí pé òun ń travel òun ò ríyàn fìjọ́ lẹ̀ fún àbí ọjọ́ àti sùn ti ń tó dandan ìyàwó òun ló máa wọ̀ ọ́ àbí ọmọ òun ó ṣàjẹ́ ẹ̀jẹ̀ òun ṣá so that ṣé owó la fẹ́ sọ ni wípé kán lè máa rí pé owó ń wọlé àbí orúkọ yẹn tó bá jára àta náà tọ́lọ́run bá ti pè síbẹ̀ definitely ó máa ṣe dáadáa àṣàrà àwọn ìjọ míì kákàkiri àgbáńlá ayé tó jẹ́ pé àwọn kọ́ ni wọ́n jẹ́ olùdásílẹ̀ tọkàn fi wọ́n ṣe olórí ìjọ bẹ̀ tó dẹ̀ ṣe dáadáa gan ju àwọn olùdásílẹ̀ lọ so it's not a must wípé mo jẹ́ olórí ìjọ dandan ọmọ mi ló gbúdọ̀ tún jogún yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀.
adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí ọlá àkókò a kí gbogbo èèyàn tẹ́ ń wò wá nílé tẹ́ ti darapọ̀ wá lórí ètò ohùn àwọn kérúbù. Bàbá wa kẹ́ tó máa lọ, kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo kìrìsìtẹ́nì? Àkókò wà díẹ̀ láti sọ yẹn. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín ọ̀rọ̀ àmọ̀ràn mi àti fún ìjọ kérúbù àti sẹ́ráfù lápapọ̀? ok ọ̀rọ̀ àmọ̀ràn mi fún gbogbo kìrìsìtẹ́nì àgbáyé ó ní pé ká ṣera wa lọ́kàn, ká dẹ̀ gbé òótọ́ dání dáradára, ká jẹ́ kí ìmọ́lẹ̀ wa kó mọ́ sí gbogbo èèyàn, nítorí pé Bíbélì sọ fún pé ìlú tí a tẹ̀dó sí orí òkè ni wá, a dẹ̀ gbọ́dọ̀ farasin. Tí yẹn bá ti wà ń bẹ̀, gbogbo ètò kù kékeré ni. Náà fún ẹgbẹ́ mímọ́ yìí tí ń ṣe ti kérúbù àti séráfù, àkọ́kọ́ ó ti yẹ ká ṣe ní ìbẹ̀rẹ̀, a kí wa wípé a kú ayẹyẹ ọdún kejìdínní ọgọ́rùn-ún èyí tí a pé ní àná òde òní yìí. A kí wa wípé happy 98th anniversary. Àmọ̀ràn mi sí gbogbo ẹgbẹ́ mímọ́ yìí òun ni pé ẹ jẹ́ ká ṣe bí àwọn baba ńlá wa bọ́ ṣe fi lé wa lọ́wọ́ o. Ẹ jẹ́ ká ṣe èyí tá a wò wípé kò dá nínú ìlànà, ẹ jẹ́ àfẹ̀lẹ̀ ká fi sùúrù ká fi tún ṣe. Èyí tó dẹ̀ dánú ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Then gbogbo àwa ọ̀dọ́ tá a wà nínú ìlànà yìí, ẹ má jẹ́ ká rí wípé gbogbo nǹkan táwọn bàbá wa ń ṣe yìí náà ni ò dáa, takàn rọ́bìṣì gbogbo ẹ̀. No, ọgbọ́n yẹn náà fi tọ́ wa dàgbà. A lè sọ wípé ọgbọ́n yẹn ò wá nítumọ̀ mọ́. No, then àwa àgbààgbà náà ẹ jẹ́ ká máa rí wípé à ń mú ìwúrí bá àwọn ọmọ tó ń bọ̀, nítorí pé tá a bá sùn nínú Olúwa, tá a bá lọ, àwọn ọmọ yìí náà wọ́n máa tún wọlé dè wá. Àmọ̀ràn mi sí wa nìyẹn. Kò ní kó pọ̀ kó pẹ́ ṣọ́kí báyìí náà lọ́bẹ̀ ogi. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún rẹ̀ tó fún wa lónìí lórí ètò àwọn kérúbù. Inú wa dùn púpọ̀ láti wà pẹ̀lú bàbá wa nínú Olúwa, Reverend Professor Ọlá Joseph Òkìkí Million. Lórúkọ gbogbo ètò àwọn kérúbù, adúpẹ́ lọ́wọ́ yín. Àwa náà dúpẹ́ o. A sì sọ wípé alábùkún fún ni yín láàrin àwọn ìránṣẹ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ yín. Táwọn èèyàn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè yín sí? Alright, nọ́mbà tó lè pè sí lélẹ̀ 0806 456 4069. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 0806 456 4069. Ẹ wàá pè ẹ ti mọ́ náà, bàbá ẹ ti mọ́ náà, mo jẹ́ ká fọ́ náà ẹ̀mí mọ́kùn wá jẹ́ mẹ́ta nínú ọ̀kan mẹ́ta tí kò yá fàjà. Nọ́mbà ẹ̀ 0806 456 4069. Ẹ gbàdúrà fún wa lórí ètò bàbá wa. Jésù Kristi ọmọ Ọlọ́run tòótọ́, a sọ wípé ẹ ṣeun, Olúwa ẹ gbà ọpẹ́ wa. Àmín. Ẹ̀mí mímọ́ máa jọba lọ. Àmín. Ẹgbẹ́ mímọ́ yìí tí ń ṣe kérúbù séráfù jẹ́ ó máa gbèrú. Àmín. Ẹgbẹ́ onígbàgbọ́ káàkiri gbogbo àgbáláyé jẹ́ kó máa gbèrú. Àmín. Ní gbogbo ọ̀nà orílẹ̀-èdè wa yìí, àlàáfíà kó tó wa lára. Àmín. Àwọn iṣẹ́ ìránṣẹ́ gbogbo èyí tá à ń ṣe lọ́tún lósì lókè nílẹ̀, ẹ̀mí mímọ́ máa jọba níbẹ̀. Àmín. Ohun àwọn kérúbù concept lókèlókè lẹ́yìn máa lọ. Àmín. Ẹ ò ní jábọ́. Àmín. Ire wọlé o. Àmín. Gbogbo ìjọ Ọlọ́run lágbàáyé, ẹ̀mí mímọ́ á túbọ̀ máa jọba. Àmín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Jésù náà Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Wáyé bá fẹ́ gbé tó bá sí mú mi lófin rẹ̀. Ìrètí pé kò sí kan òòrà, Olúwa jọ̀ọ́ máa ṣàìpé mi, bó ti pé Adam nínú ọgbà, èmi bolúwa ẹlẹ́ṣẹ̀, kí lè bọ́ nínú ẹ̀bi náà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó rán wa lóde pẹ̀lú Olúwa ṣe o. A lérò pé nígbà mìíràn tó wá tún pè lórí ètò àwọn kérúbù yóò tún ní àǹfààní láti darapọ̀ mọ́ wa. Definitely yes. Nítorí pé àsìkò náà ìgbà míì táwọn bá wá ṣèpọ̀ àníjọ́jọ́ ìsinmi báyìí. Kò sí wàhálà. Àjọ ọjọ́ mi tó jẹ́ pé àárín ọ̀sẹ̀ àwọn èèyàn tún ní àǹfààní láti lè ṣarajọ darapọ̀ mọ́ wa dáadáa lórí ètò àwọn kérúbù, nítorí pé bí èèyàn bá ń fẹ́ kọ́
ó fẹ́ ìmọ̀ yes bí ìmọ̀ bá dẹ̀ sí a gbọ́dọ̀ sáré lọ síbi tó bá wà láti kọ́ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ gba pé mo ti dára mi lójú tán mo ti mọ̀ tán it's true ohun tó fi múrú àwọn bàbá wa làgbà fárẹ́ mi pè wọlé kẹtì mọ̀ wípé à ń fẹ́ ẹ̀kọ́ kò dẹ̀ ní ṣe pẹ̀lú pé mo ti mọ̀ tán ìwé tí mo kà lánàá a gbọ́dọ̀ tó àwọn àgbà lọ. bẹ́ẹ̀ni bíbélì náà sọ ó ní ti ẹ̀kọ́ kò ní òpin. adúpẹ́ lọ́wọ́ yín bàbá wa nínú Olúwa rẹ bàbá wa nínú Olúwa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ lónìí lórí ètò àwọn kérúbù live on Facebook tí wọ́n ṣí wa níyè àwọn ni president fún ilé ìjọsìn àti agbómímọ́ Christ Royal Evangelistic Ministry aládùúrà tó wà ní Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Reverend Professor Ọlá Joseph Òkìkímilẹ̀ tá a bá máa padà wá ń gbà míì a béèrè bí professor ẹ̀ ṣe jẹ́ bó ṣe wọnú kọ àjọṣepọ̀ tó wà láàrin professor àti reverend bó ṣe wá jọ àfọṣàlápọ̀ àdébẹ̀ láìpẹ́ ètò ohun àwọn kérúbù lórí Facebook ń tẹ̀síwájú pẹ̀lú ikọ̀ mìíràn ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ní aago 5 ìrọ̀lẹ́ pẹ̀lú ikọ̀ mìíràn ní ọjọ́ Tuesday ní ètò ohun àwọn kérúbù lórí Facebook ń tẹ̀síwájú ètò ohun àwọn kérúbù lórí rédíò ní gbogbo ọjọ́ Friday ní aago 4 sí 4:30 lórí ìkànnì Sweet 107.1 FM ọdún karùn-ún tá a ti ń ṣe ní ìtẹ́ Ọlọ́run sì ti ń gbàgbé fún wa bàbá wa a nílò àwọn ikọ̀ tó ní ìmọ̀ bìtì láti wá darapọ̀ mọ́ lórí ètò Sweet 107.1 FM nílùú Abẹ́òkúta ní ètò ohun àwọn kérúbù lórí ti rédíò aago 4 sí aago 4:30 Sweet 107.1 FM ní gbogbo ọjọ́ Friday ní èmi kọ Evangelist Michael Adébọ̀wálé Adéoyè bàbá ìjọ lórí rédíò láti jọ wà níbẹ̀ láti tún jẹ́ akẹ́kọ̀ọ́ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bàbá wa. Olúwa ṣeun. ẹ wá aṣọ onígbọ̀ wa lórí ètò yìí o ẹ wá aṣọ onígbọ̀ wa o nítorí pé kí ṣiṣẹ́ wa má bàa dàbí ọ̀lẹ o mo ṣiṣẹ́ ìrànṣẹ́ kò gba mo ń ṣiṣẹ́ ìrànṣẹ́ kò gba kò ní kéèyàn má ṣiṣẹ́ o gẹ́gẹ́ bí àwọn bá ti sọ adúpẹ́ a ó pàdé nígbà mìíràn lórí ètò àwọn kérúbù ní àṣẹ Ọlọ́run ọ̀gá ògo àtẹ̀mí àtẹ̀yìn lórúkọ Jésù olùgbàlà ẹnikẹ́ni nínú wa ní mórí ṣẹ́kù ọfà yóò sì ní bá wa a ó rí àánú gbà ní orúkọ Jésù Olúwa wa Shalom Shalom.